ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣòtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. ẹ̀yin kan ẹ dìde ẹ lọ ti ṣọ́ọ̀ṣì Démọ́lá pa ẹ̀yin ọlọ́pàá ẹ bá ṣe mọ̀ pé gbogbo ẹ̀yin ọlọ́pàá ló wọ̀n nìbàdàn torí gbogbo nọ́ọ̀sẹ̀ tó kọ́kọ́ fi wọlé everybody lára ni o ẹ wò ẹ má fọ ẹ kọ́kọ́ yọ ìjọmọ nìyàn yín kúrò ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ń ṣe ẹ lọ wádìí Démọ́lá ẹ̀yin ọlọ́pàá ẹ lọ wádìí ẹ wádìí ẹ dáadáa. dandan fi ń bọ̀yàn lọ́jọ́jọ́ Sunday mo béèrè ṣé dandan náà fi ń bọ̀yàn o fẹ́ sọ rẹ pé chọ́ọ̀chì tiẹ̀ tayọ jù owó tó ò ní sápò o wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn 500,000 o tún máa gbowó lọ́wọ́ ọmọ yẹn oní 800 ní kó máa mú wá ẹ fẹ́ gbọ̀yàn Sunday lẹ́yìn lẹ́ni tó wà lórí àìsàn lẹ́ni tí ò rè tí ò lè o kó wá bọ́ àwọn èèyàn ẹ má jẹ́ kán máa camouflage yín wípé àwọn nǹkan táwọn ń ṣe ọ̀kan wá kán mú yín lẹ́yìn pé kán ní escort kan máa tẹ̀lé wọn ṣé gbogbo àwọn escort tó ń tẹ̀lé ẹ lẹ́yìn ṣé wọ́n mọ̀ pé gbogbo tútù pa lẹ́yìn rẹ̀ ṣé àwọn ọlọ́pàá sì máa wà lẹ́yìn ẹ̀ ṣá torí wọn ò ní fẹ́ kó fi ẹrẹ̀ yí wọn lára ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà lẹ́yìn tẹ́ ń tẹ̀lé kiri ẹ wádìí ẹ̀ ìjẹ́ ẹ̀mọ̀ gbígbọ́dọ̀ ń gbowó yẹn lẹ́yìn o gba owó fún èèyàn ẹni tí ò lè rìn oníkọ́wá lọ máa gbà á ọjọ́ tó lówó sọ́wọ́ aláìsàn náà ti ń béèrè owó iṣẹ́ tó ń ṣe yẹn o ti sọ di business ni business o wá fi yọ church kúrò nínú tó ń ṣe Démọ́lá ó ṣe pásọ̀ ó ṣe wòlíì èmi ò fẹ́ lè tó kọ̀lẹ̀ ara ẹ̀ fún lọ fún ìyá àgbàlá Gabriel ló ní church má dá church yẹn pọ̀ má bá yé ìyá àgbàlá jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tó ti ń bí ìdìbò má bá yé ẹ̀jẹ̀. Gabriel Démọ́lá Músàn torí wípé àbúrò mi ló jẹ́ àtúnjọ jẹ́ onígangan ni mo mọ̀ ẹ́ sí gangan tó máa ń lu gangan bọ̀gbà tí ó yá tíwọ náà dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ pé onípè pé iṣẹ́ ìránṣẹ́ ti bẹ̀rẹ̀ ok ṣùgbọ́n ó máa ń ṣe mí láàánú níbi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá bá òmùgọ̀ níbẹ̀ màmá onímàmá yẹn tó ti ń díùdì Àgbàlá Gabriel bọ̀ màmá arúgbó ìyá Àgbàlá màmá bàbá Démọ́lá ló ń jí Àgbàlá Gabriel Séráfù ni màmá yẹn Ìbàdàn ni mo ti wá kí n tó wá sèkó yìí o kí Olúwa tó ní kí n máa bọ̀ kò gbọ́ dáadáa màmá yẹn ni Séráfù màmá yẹn ó dẹ̀ ti gbé màmá yẹn bọ́ síta rí tí màmá yẹn ní Kérúbù àti Séráfù lòun ti tọrọ ẹ náà ti tọrọ ẹ wá òun ò wá ní fi Kérúbù àti Séráfù lẹ̀ torí ojú ọmọ pọ́n àwọn ìgbà tí wọ́n máa dàgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ màmá tó ti ń bọ̀ nínú Kérúbù màmá yẹn ti wọ bí 90 àbí 80 báyìí ó change màmá yẹn aṣọ àdúrà lẹ fi wọlé wá aṣọ Kérúbù àti Séráfù ni màmá yẹn gbé wá tó gbé wọn sórí afẹ́fẹ́ kí màmá yẹn kọ́kọ́ wá máa gbàdúrà mo rí wọn bí Séráfù pé òkè ara Séráfù lélẹ̀ inú mi dùn mo bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n lẹ́tà kí ni mo máa rí oyí màmá yẹn bí rí ó sọ kí níyẹn di aláṣọ ara ìwọ náà ó bẹ̀rẹ̀ sí wọ mo wá ṣàtìyẹ lẹ́yìn pé màmá o mo ṣe voice note wípé má jẹ́ kí ìlànà tí màmá yẹn wà má jẹ́ kí màmá yẹn kúrò lójú ìlànà yẹn ò torún tó ń ṣe má jẹ́ kí màmá máa wọṣọ aṣọ àdúrà àwọn yẹn ni kò jẹ́ kán máa wọ̀ pé mo ní kán máa rántí májẹ̀mú tí wọ́n dá nínú Kérúbù àti Séráfù kò gbọ́dọ̀ yẹ kán dúró lérí májẹ̀mú wọn nígbà tí mo ti rí dramatica tó fẹ́ ṣe ìyẹn kọjá bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ Muyideen jáde èmi fúnra mi gbèjà ẹ mo oh God látijọ́ tí àǹtí kejì ti jáde ẹkún èmi tí gbogbo yín bá fọ́lọ̀ ẹ máa rí gbogbo bí mo ṣe ń jù pé Démọ́lá wọn ti ń parọ́ mọ́ ẹ wo Àgbàlá Gabriel bọ́ síta ń bí wọ́n máa defend irọ́ yìí o ó dàbí pé irọ́ ni wọ́n ń pa mọ́ ẹ kì í ṣèwọ rèé mo wà disappointed gbogbo Nàìjíríà pátápátá gbogbo àwọn olólùfẹ́ gbogbo wa pátá la wà disappointed in you ṣé mo pé mo sọ̀rọ̀ yìí nígbà Muyideen wípé ta ni mentor ẹ ibo lo ti kọ́ṣẹ́ iṣẹ́ ibo lo gbà kọjá ta ni àwòkọ́ṣe ẹ mo ń béèrè nígbà tí Muyideen wípé wòlíì tàbí pásọ̀ kankan ò ṣe foundation a lè ṣe torí pé kí ni ìsọlẹ́nu ló máa dà
ta ló rí tó gbé gba ẹrú tó ń ṣe yìí kó dẹ̀ lóun ní chọ́ọ̀chì láti bí ọdún tó ti wà tán ti bí ẹ you are 32 years náà àbí ọmọ 32 ẹlẹ́nugbà tó ti dé yìí àwọn wo ló ní foundation tí wọ́n ń jáde báyìí tí wọ́n dẹ̀ ní kọ́lì tí gbogbo wọn bọ́ síta tí ẹ wá máa dáwọ́ wọ́n dẹ̀ ní chọ́ọ̀chì tó o mọ̀ tán ní chọ́ọ̀chì kọ́ dẹ̀ wá máa ṣe báyìí ẹ dáwọ́ fún wa o àti gbé kinní kan wá o kò lè wọ́ọ̀kì ni kò lè possible kò lè ṣeé ṣe èmi fúnra mi ká ní màmá àwọn ọmọdé ìgànnà màmá ẹ̀dà ṣé girama yẹn nìkan ló kù ni o ò ní màmá mọ́ torí mi ò mọ̀ bóyá ṣé màmá ẹ̀ ti kú ni torí mo rò bí àwọn ọmọ ológo rẹ̀ báyìí Dẹ́mọ́lá yóò gbọ́dọ̀ sankú mọ́ wa lójú a gbọ́dọ̀ fojú sunkún ẹ̀ ṣùgbọ́n ṣé ó ń lẹ́bí ó yẹ kí àwọn kan pè ṣàkíyèsí báyìí pé ṣé Dẹ́mọ́lá ti dàgbà jẹ́ ẹni tẹ́ lè bá sọ̀rọ̀ lọ ó ti dàgbà ju ẹni tẹ́ lè sí tiẹ̀ dá Dẹ́mọ́lá tó ń ṣe yóò dáa ó ti di pásọ̀ ilé yín ọmọ 32 years kò lè gbọ́ràn mọ́ ẹ lè pè ṣàkíyèsí wípé rárá mi ò fẹ́ bẹ́ẹ̀ má ta ní ìṣorúkọ mi amúsàn gbogbo ìdílé amúsàn ẹ lè pe àbúrò yín ẹ̀gbọ́n yín pé ohun tó ń ṣe yìí ó máa lẹ́yìn o àbí àkọ́ ọ̀gbà ni ó ń lu gángan àìmọye mo mọ̀ ẹ́ pẹ̀lú àwọn àbúrò mi nìbàdàn tí gbogbo yín jọ ń lu gángan iṣẹ́ ìránṣẹ́ olótìdé nìyẹn mo wò pé ṣé ìyá yẹn ni ó ta òróró lé ẹ lórí torí ta ni ọwọ́ ta ló ti kọ́ṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ta ni mẹ́tò ta ló sàbá lé ẹ lórí ibo ló ti gba ìlànà iṣẹ́ ìránṣẹ́ gangan àwọn wo ni ó wò ṣé owó àwòkọ́ṣe ènìyàn bí oníkọ́ torí ẹni tó bá ní ìpè máa yàtọ̀ sí ẹni ẹ̀bùn ṣé mo pé gbogbo ẹnu ni mo fi máa ń sọ pé ẹni ẹ̀bùn yàtọ̀ sẹ́ni ìpè ta ló rí ní Nàìjíríà tá a wá wà yìí o tó ń bọ́ síta tó lò ní church tó ní church tó tún wá jáde síta wípé àwọn aláìsàn ẹ wá máa dáwó fún kò lè ṣeé ṣe ìyẹn ni o NGO àwọn gbogbo writer gbogbo tó ti ṣẹlẹ̀ yìí mo farabalẹ̀ bá rìsáàjì sọ́ọ̀tún sósì èmi ò ṣe tó jáde fòrò bẹ́yẹn nǹkan yẹn máa ṣẹlẹ̀ màá máa ka sára náà ni bó ṣe máa gùn mí yẹn màá máa mú mọ́ra títí máa fi jáde torí mo fẹ́ rìdí òkodoro gbogbo yín pátá ẹ bẹ̀rẹ̀ sí wo díẹ̀ mú mi láti ìgbà tí mo ti rí mo ti bẹ̀rẹ̀ sí jù síbẹ̀ wípé gbogbo yín lẹ máa rí ṣé o fẹ́ sọ fún mi wípé sista kejì yẹn ó máa parọ́ mọ́ ẹ o fẹ́ sọ fún mi wípé ẹni tó gọ̀lọ̀tọ̀ bẹ́ẹ̀ yẹn kò mọ tó ń ṣe nígbà tó o béèrè owó tó o bẹ̀rẹ̀ sí iṣẹ́ yẹn kò gbọ́n ó lè parọ́ mọ́ ẹ láì sòkú èmi ò tiẹ̀ tí ì débẹ̀ yẹn ohun tó ń ṣe yẹn foundation àwọn kan béèrè lọ́wọ́ ẹjọ́ tiẹ̀ rẹ́gísítà ẹ̀ sí NGO torí mo mọ̀ pé tí èèyàn bá fẹ́ ṣe foundation iṣẹ́ tó ń ṣe láàárọ̀ ọjọ́ ẹ̀ gangan ni pé Kasinati ló wo náà Kasinati ló ń ṣe nǹkan yìí tí mo rí kò pẹ́ ìníwọ́ náà bọ́sà oníwọ̀ náà fẹ́ máa ṣe ìwọ fi tìyẹ báyìí o fi transparency ló kọ́kọ́ fi wọlé everybody lára láti fi rú àwọn èèyàn ó yá ó di 1 naira ó di 2 naira 1000 ti wọlé 2 naira ti wọlé 10,000 ti wọlé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń rọ̀ṣẹ̀ torí wípé ó mà wà transparency o ẹ jẹ́ ká èmi náà fúnra mi kó ẹ̀jẹ̀ ńgbà yẹn mo wá wà pé ṣé kìí ṣe Dẹ́mọ́lá Ìbàdàn ilé lẹ́yìn tó ń lu gángan wọn lòun náà ní ìjà olódi orúbà ìpọ̀ oníkálukú ló lógo tiẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́ ó fi yẹn wọlé o mo ti gbá rìsáàjì àtúngbọ̀ kan sìn wọ́n ní ìyá àbèjì ọmọ aráyé le tó fi jáde gangan ìyá àbèjì yẹn wọ́n ní gbogbo nǹkan yẹn àti ìrí rẹ́gísítà wípé òun ló nílé lọ́wọ́ ìyá àbèjì ọ̀tọ̀ nìyẹn Adémọ́lá ìgbà tí Muyideen èmi fúnra mi pariwo mọ́ Muyideen pé irọ́ ìwọ ló la lárìn kiri ẹ̀yàn ṣe ẹ́ lóore ẹ̀wọ́ fẹ́ fi ibi sun ó lóye fídíò tí mo ṣe àṣẹwọ nìkà Dẹ́mọ́lá ìkànnì ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ ògbé mi àìmọye àṣírí sórí bó ti tú kò sí bí ènìyàn ṣe máa fi rọ́kò nǹkan jọ láyé tó máa last o lè fi rọ́kò torí ẹni tó níṣẹ́ ò ní jẹ́ kẹ́ ẹ bá jẹun jẹ́ orúkọ Jésù Kristi tí gbogbo yín lọ ń lùgọ sábẹ́ rẹ̀ yẹn ó máa fi yín sẹ̀sín ní kọ̀ọ̀kan kẹ́ ẹ tó kú torí pé Jésù Kristi ò ṣe bẹ́ẹ̀ ẹni tó fi ṣe ìgbàgbọ́ rán sẹ́ńtìmọ́sí Orímọládé wá sí Áfíríkà kò ṣe bẹ́ẹ̀ Babalọ́lá ò ṣe bẹ́ẹ̀ Ọ̀ṣọ́fà ò ṣe bẹ́ẹ̀ àwọn wòlíì bàbá Ọbádàrẹ ò ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn àgbà tó ti lọ nínú Olúwa ò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ọjẹ́nsì ìsinsìnyí tẹ́ ẹ ṣẹ̀ ń bọ̀ ìgbà lórí oríṣiríṣi tẹ́ ẹ fẹ́ mú dèrà dáradá wọ̀ àṣírí yín ò ní bò kò ní bò bó bá kù sẹ́jú kan bó sọ bó bá kù sẹ́jú kan tí gbogbo yín máa kú ẹ máa ṣẹ̀sín kárí ayé ẹ nílọ láì jìyẹ wọn Muyideen gbogbo wa bá Muyideen àbáwí àgbẹ̀ ẹ níjà pé ó gbé ẹ wá àsórí ẹ̀dẹ́ ló ń ṣe gẹ́ ìyàwó Muyideen fẹ́ sọ̀rọ̀ wípé ohun tó ń rí òun ò ní lè sọ àṣẹṣe ló bá ìyàwó yẹn sùn àwọn tó bá sùn gbogbo wọn jáde síta gbogbo wọn sọ̀rọ̀ wípé ó gbé wọn rò tẹ́ eléyìí kò fún un lówó eléyìí ló fún un lówó eléyìí
ìkan ló fún ní 50,000 láti Ogun State, ìkan ní kò tiẹ̀ fún lówó rárá. Ọmọdé ni ẹ, èmi ò kà yẹn sọ̀rọ̀ torí pé ó bá gbé ẹ wá hòtẹ́ẹ̀ tí o bá gbà tó bá tì ẹ mọ́bì kan tó bá wọ̀ fún ẹni wàá ṣe bọ́ sọ torí kò fògùn mú ẹ débẹ̀ ẹ̀yìn ẹ̀ yìí sọ̀rọ̀ ó wọ̀ fún wọn náà ìwọ náà ṣe ní ó yá tí ò bọ̀ torí ìgbà tí èèyàn bá wà nǹkan gbà míì èèyàn máa di ọ̀dẹ̀ àwọn ènìyàn torí pé wọ́n la ìṣòro kọjá wọ́n wá bá ẹ ebi ń pa wọ́n o wá ní ẹ torí pé o ní ìrànlọ́wọ́ dání àfi tí o bá gba pátá nídìí wọn o sì wá pera rẹ fún wa ní pásítọ̀ ta ni mẹ́tọ̀ pásítọ̀ rẹ àwòkọ́ṣe Jésù ló gba pátá nídìí èèyàn ni àbí Babalọ́lá gba pátá nídìí èèyàn èmi ò mọ̀ táwọn yẹn o ṣé tí mo ti sọ Orímọládé gba pátá nídìí èèyàn torí kò yé mi ibi tó o ti kọ́ṣẹ́ gan pásítọ̀ ṣé Bible school ló lọ tó o dé tó o wá pera rẹ ní pásítọ̀ fún wa torí gbogbo ẹ̀yin tẹ́ lọ Bible school náà lẹ́ máa padà dé ẹ lè ti di pásítọ̀ without calling ni mo mọ̀ pé ó ń gbé èèyàn síbi iṣẹ́ ìránṣẹ́ o gba pátá lọ rẹpẹtẹ Muyideen apá Muyideen lẹ́nu mọ́ Muyideen lónìí mo mọ̀ wípé Ọlọ́run máa ró lóore sí bọ̀bọ́ yẹn aṣáàwí náà ó ṣe máa wọ́n kọ́lé fún yàn ó tún padà lọ́ọ̀ta àṣẹ kà ní ẹ́ àṣẹ ohun tí bọ̀bọ́ yẹn mú mára ló ṣe kàkájù tó ń fi máa padà síbi tán kọ́lé fún ó bẹ́tà kó ń padà sórí street ìwọ Démọ́lá ìyẹn bẹ́ẹ̀ ìgbà tọ́lọ́run ó rí wípé òṣùwọ̀n yẹn ò tí ì kún ayé ń bò ó ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́ káṣírí ẹ̀ bò Ọlọ́run fúnra ẹ̀ ni o torí pé o ti ṣe bí Ọlọ́run ti rí wípé òṣùwọ̀n yẹn kún ló jẹ́ kí àwọn yẹn bẹ̀rẹ̀ sí voice out jáde kejì wá wo orú àti yẹn ẹkún máa gbọ̀n mí o ó disappoint mi orú ojú àánú wo ló ń ṣe ìránṣẹ́ bí aláàánú ló ń ṣàánú èèyàn o ní church ṣe bí owó tí àwọn ọmọ ìjọ ẹ bá dá ọ̀ bóyá àwọn olówó ní church yẹ wọ́n wá dáwó owó àwò wípé ẹ jẹ́ ká ṣe charity díẹ̀ ká ran àwọn èèyàn lọ́wọ́ bóyá èèyàn méjì mẹ́ta ẹni yìí ẹ bá ràn yín lọ́wọ́ bọ̀ ìwọ òun kàpọ̀ àwọn èèyàn olóhùn ṣe foundation ó gbé chọ́ọ̀chì sílẹ̀ àwọn èèyàn wá máa fi ojú chọ́ọ̀chì èèyàn Ọlọ́run wù ẹ́ o wá fẹ́ tánìṣì kìrìsìtẹ́nì o fẹ́ tánìṣì ẹ̀ o rí ọ̀rọ̀ tí a ti gbọ́ lórí afẹ́fẹ́ yìí ìkànnì wo tí ẹ lè lọ kírísítẹ̀ wọn ò lè ṣe kírísítẹ̀ kan ọmọ tí ẹ lè ṣe àwọn pásítọ̀ Nàìjíríà yẹn àwọn wòlíì yẹn o lè ní gbogbo wọn torí ìwọ báyìí àbí o fẹ́ bà Christendom jẹ́ ohun tí Kristi dìyà fún ìwọ ọmọ 32 years iṣẹ́ ìránṣẹ́ ti bẹ̀rẹ̀ sí di sọ̀rọ̀ òdì sí láti pàṣẹ èèyàn ní problem kò lè rìn Démọ́lá níbo ni ìjọba ènìyàn wà níbo lójú àánú ẹ wà mọ́ èèyàn ò lè rìn kò lè fẹsẹ̀ lélẹ̀ wọ́n gbé wá sí chọ́ọ̀chì ẹ̀ oníkan máa gbé bọ̀ o gba owó ọgbọ́n sórí ọgbọ́n èmi ti mọ gbogbo yín láti ilẹ̀ ṣé orí gbogbo ẹ̀yin tẹ̀ ṣiṣẹ́ ìjọ tó bá ti wí pé ẹ má gbowó sàkáàtì mi mọ́ mo mọ̀ pé kò bá lè káwọn èèyàn bá lè dá pé ó nà tán irọ́ ni mo mọ̀ pé ẹ má lọ gba ti yín lẹ́yìn ṣùgbọ́n só yẹ kó débẹ̀ ṣá o gba 8 million fún yàn o gba 4 million ṣé báyé ṣe rí nìyẹn lẹ́ni tí ò lè dìde rìn ẹgbọ́n bẹ̀rẹ̀ sí gbowó ọjọ́ 10,000 ọjọ́ 16,000 50,000 ẹ̀wọ̀n fẹ́ rẹ táyà wọ́n fẹ́ rẹ epo wọ́n fẹ́ ra ráìsì o tún wá sọ̀rọ̀ ìwọ jáde Démọ́lá o ní láti wá sọ̀rọ̀ wípé ohun tó rún mi lórí jù nìyẹn torí mo ti ní mi ò ní ká sọ̀rọ̀ ẹ̀ torí èmi gan ohun tó ṣe sí mi apàdé orí ẹ ẹ̀ràmà bá mi sọ̀rọ̀ o bá mi sọ̀rọ̀ mo dẹ̀ dọ́ra mójú mi kúrò lọ́rọ̀ ẹ̀ o wá jáde ó wá ṣe fídíò pé ẹni tí ò lè dìde tọ̀ ẹni tí ò lè dìde rìn spana ẹni tó wà báyìí ta ló yẹ ká ṣàánú nínú ẹni tó ń wálé àti ẹni tó wà báyìí tí ò lè dòkó tí ò lè dìde tọ̀ fún ẹ Démọ́lá ẹni tí ò lè dìde tọ̀ ẹni tí ò lè dìde rìn bí èmi kò sẹ́ni tí ò lè ṣe ń di wàhálà kò sẹ́ni tí ò lè ṣe foundation ok ìdí wo la fi ń dáwọ́ fún yàn èmi tí mo bá jáde tí ń lọ gbórú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn wá kí n ní ẹjọ́ ṣé mo ní sàánú ẹ̀ kí wọ́n lè má wo torí tèmi torí situation tí ẹni yẹn wà náà ṣe ń dáwọ́ fún ẹ kì í ṣe torí tìyẹ Démọ́lá torí situation táwọn yẹn wà ni wọ́n ṣe ń dá owó torí wípé ìṣòro ló tún le tó báyìí ẹni tí ò lè dìde nìyẹn jẹ́ ká ṣe é lànà láì mọ̀ wípé ìkànnì ẹ ò wá rán àwọn ọmọ lọ sẹ́yìn ó yẹ lọ́ba ẹ̀yin lẹ máa lọ bá torí tèmi bàbá lè fi tèmi sẹ́nu ṣé dìdìrín lẹni tó wà lórí ìdìbúlẹ̀ ẹ lọ gbowó táyà wọ́n fẹ́ gbé lọ ó fẹ́ dáná ó tún wá sọ ó ní ó wílílì ẹni tó ń wá 13 million ẹ sì rí 8 million ṣé wàá tiẹ̀ jẹ́ kí aláìsàn sàn náà kó tó wá wílílì dáná ṣé bí wọ́n ṣe kọ́ wa nìyẹn nígbà tí ohun tí èèyàn bá wá chọ́ọ̀chì tó bá gbà tí àdúrà èèyàn bá gbà wàá wá padà wá dúpẹ́ ẹni tó wà lórí ìdùbúlẹ̀ ò tí ì ṣe sọ́jírì Démọ́lá wọn àti ìṣe sọ́jírì yẹn o owó ò tí ì pé o wá ló wí lílì ó bẹ̀rẹ̀
bẹ̀rẹ̀ sí dáná ó dáná eléyìí ó gbé ráìsì wá àbí àwọn ọmọ iṣẹ́ ẹ wọ́n ń lọ lẹ́yìn wọ́n lọ ń ba ohun tó dẹ̀ rán wọn ni wọ́n ń jẹ́ irọ́ ni irọ́ ló pa fún wa yẹn èmi sọ mo kọ́ sílẹ̀ èmi ò gbá tó wí yẹn àpò ara ẹ ló sọ yẹn sí ẹ̀yin kan ẹ dìde ẹ lọ ti ṣọ́ọ̀ṣì Démọ́lá pa ẹ̀yin ọlọ́pàá ẹ bá ṣe mọ̀ pé gbogbo ẹ̀yin ọlọ́pàá ló mọ̀ nìbàdàn torí gbogbo nọ́ọ̀sẹ̀ tó kọ́kọ́ fi wọlé sí everybody lára ni o ẹ wò ó ẹ má fọ ẹ kọ́kọ́ yọ ìjọmọnìyàn yín kúrò ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ń ṣe ẹ lọ wádìí Démọ́lá ẹ̀yin ọlọ́pàá ẹ lọ wádìí ẹ wádìí ẹ dáadáa ẹ má jẹ́ kán máa camouflage yín wípé àwọn nǹkan táwọn ṣe ọ̀kan wá kán mú yín lẹ́yìn pé kán ní escort kan máa tẹ̀lé wọn ṣé gbogbo àwọn escort tó tẹ̀lé ẹ lẹ́yìn ṣé wọ́n mọ̀ pé gbogbo tútù pa lẹ́yìn rẹ̀ ṣé àwọn ọlọ́pàá sì máa wà lẹ́yìn ẹ̀ ṣá torí wọn ò ní fẹ́ kó o fi ẹrẹ̀ yí wọn lára ẹ̀yin ọlọ́pàá tẹ̀ wà lẹ́yìn tẹ̀ ń tẹ̀lé kiri ẹ wádìí ẹ̀ ìjẹ́ ìmọ̀ wípé lọ ń gbowó yẹn lẹ́yìn o gba owó fún èèyàn ẹni tí ò lè rìn oníkọ́wá lọ máa gbà á ọjọ́ tó ò lówó sọ́wọ́ aláìsàn náà ti ń béèrè owó iṣẹ́ tó ń ṣe yẹn o ti sọ di business ni business o wá fi yọ church kúrò nínú tó ń ṣe Démọ́lá o ò ṣe pásọ̀ o ò ṣe wòlíì èmi ò fẹ́ wọlé tó kọ̀lẹ̀ àtẹ̀fún lọ fún ìyá àgbàlá Gabriel ló ní chọ́ọ̀chì má dá chọ́ọ̀chì yẹn pọ̀ má bá yé ìyá àgbàlá jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tó ti ń bíu dìbò má bá yé jẹ́ lọ́jọ́ orúkọ ẹ lọ́tọ̀ọ̀tọ̀ iṣẹ́ tó ń ṣe ni NGO àbí kí ló ń ṣe foundation lọ́kọ̀júmọ́ foundation kápúkú mọ́ bí tó belong sí má bá ṣe ìránṣẹ́ fún wọn jọ má bá ṣe ìránṣẹ́ jẹ́ oróṣì ọ̀rọ̀ wo nìyẹn wọ́n gbé èèyàn wá sọ́dọ̀ ẹ kò tí ì ṣe sọ́dírì wọn àti ìparí sọ́dírì débi pé kò wá dúpẹ́ kò fi ẹsẹ̀ méjèèjì rìn wá bẹ́ẹ̀ wípé ẹ ṣé o ti wà successful o ẹ̀ ń gbowó lẹ́yìn ó wá èèyàn fẹ́ gbalé 30,000 ó bọ́ síta ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ̀wọ̀n tó ń wí ó ti ẹ̀ náìsì àwọn kan wọ́n fẹ́ gbalé 30,000 ó wá nìkan lọ bá ìwọ́rẹ́ wọn èèyàn fẹ́ gba 30,000 owó ìjọ kò sí ìrànlọ́wọ́ ní ìjọmọ́ ni ṣé tó o bá lágbára nǹkan ṣé dídán náà fi ń ṣe ní Démọ́lá mo béèrè ṣé dídán náà fi ń ṣe ìtọrẹ àánú ni gbogbo àwọn èèyàn tó káàpù sí church yẹ o bọ́ síta láìpẹ́ ibẹ̀ lórí ti ń rún mí bọ̀ náà ẹ̀yin Ìbàdàn bàbá wa Tinubu ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ní ṣọ́ọ̀ṣì Adémọ́lá o àwọn èèyàn yìí ìṣòro wọn ti wà critical ṣé hospital ló dá sílẹ̀ ni ta ló bẹ̀ẹ́ ní ṣẹ́ Démọ́lá ìgbà tí wọ́n mọ̀ ò ṣe máa jábọ̀ padà wípé ẹ padà síbi tẹ́ tí mọ̀ lágbára ẹ̀ mọ́tò láwọn èèyàn wọn àdáwọ́ mọ́ ó pe bàbá Tinubu gíní kan láì mọ̀ wípé ọ̀tọ̀ lówó tó máa gbà fún wọn ọ̀tọ̀ ní tó máa kọ́ fún wọn. àwọn kan jáde síta wọn bẹ̀rẹ̀ ibi tá a ti ń ṣe la ti ń jẹ ibi tá a ti ń ṣe la ti ń yẹ NGO wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n bá gba 100 àwọn náà máa yọ 50 ṣé Olúwa nìyẹn ṣé bọ́n ṣe ń ṣàánú nìyẹn ṣé ohun tí Bíbélì fi kọ́ ẹ nìyẹn kí ni Bíbélì tó gbé dání o fẹ́ yẹpẹrẹ iṣẹ́ ìránṣẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ lóníkàlùkù ti bẹ̀rẹ̀ sí sọ o fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ lójú jẹ́ àwọn tó ti ń gbé gẹ̀gẹ̀ èmi fúnra mi mà gbé gẹ̀gẹ̀ mo mà fẹ́ràn ẹ o mo ti gbé lulẹ̀ láti jẹta láti gbà tí mo ti gbọ́ràn yẹn ni mo ti ní jáde síta kó tètè wá dì bọ́ọ̀kì nǹkan wì ṣùgbọ́n o jáde ìyẹn ló rún mi lórí jù o wá nìkan lọ máa bá àwọn náà tó tún níṣòro ẹ lọ máa bẹ́ni tó wà lórí ìdùbúlẹ̀ tẹ bá níṣòro ẹ tún lọ bẹ́ni tó níṣòro kẹ lọ gbowó lọ́wọ́ ẹ̀ torí right time ọwọ́ ẹ̀rẹ́ náà ń dánwó sí ṣé dídán ni o ṣe yọjú ìkànnì kọ̀ọ̀kan tó bá parí oníṣọ́jú ìtàn kò tún gbẹ́ lòmí ìwà kí gbogbo wọn dúró ẹ wá fowó àbúṣàbú lálejò ẹni tó wà lórí ìdùbúlẹ̀ kò lè dìde tọ̀ ẹ̀ ń gbowó lé 10,000 ilé 30,000 ẹgbà 30,000 owó ọjọ́ díẹ̀ sọ́jú ọjọ́ díẹ̀ sì ṣe pé o wá ní kó máa lọ dìdìrín wo lẹ́ni àwọn mọ̀lẹ́bí ẹ̀ máa gbé wá sọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn dìdìrín ní àwọn kan náà jáde wọ́n ní kí ló dé tí ṣe bí kò tí lóhùn ò gbowó fún mọ́ ṣe bí ó sì fẹ́ máa gbowó lọ ó kúrò ńbẹ̀ ọjọ́ wo lówó yẹn fẹ́ pé ṣé ẹ rí Démọ́lá ẹrù bí kò mọ tó ń ṣe business center ni wọ́n sì yẹn náà wọ́n ti jẹ́ ká mọ̀ pé business center ọjọ́ tí owó tí wọ́n bá tó pé wọ́n máa fi wá pawó wọ́n máa fàwọn èèyàn pawó ni ó fàwọn èèyàn pawó sọ́dọ̀ rẹ̀ ọjọ́ wo ni 30 million fẹ́ gbé ní owó tó jẹ́ pé bí wọ́n ṣe ń pa ló ṣe ń gbà á orí ọmọ yìí wá pé bí ẹgbà míì ó wá lọ sọ fún ọkọ àwọn ọmọge àbí ọkọ àwọn olóyún ni àṣẹ àwọn ọmọ blogger ọmọ tó ń ṣẹlẹ̀ wọ́n ní ó yá kó máa play along tí máa fún ìgbà tán rí wípé ò stop nítorí òkè jẹ́ ká gbé kú òun bẹ́ẹ̀ ìwọ òun dáwó 30 million fún èèyàn wọ́n ṣe ń pa ẹ lọ gba 30 million wá ẹ lọ gba 600,000 afẹ́ra táyà 750 afẹ́ra kìíní kan ọjọ́ wo ni 30 million fẹ́ pé ọjọ́ wo lóṣù yẹn fẹ́ pé ẹnìyẹn dẹ̀ wà nínú ìrora síbẹ̀ ó dẹ̀ ń jẹ̀rora àánú yẹn ò sí ẹ́ ó wá ń fi pawó mi ọlá inú àwẹ̀ la wà yìí ó dùn mí mi mọ́ tí mo lè sọ much I'm disappointed mo ó sọ̀pásírà ìsinmi ó pa mí lẹ́kún ó dójú tì wá ṣọ́ra àtà ti support yẹn nígbà Muyideen
ó gbomijé lójú mi. Èmi personal mo wà disappointed. Àwọn tá a tiẹ̀ tí wọ́n ń gbọ́ ó bá wọn sùn, àwọn bá sọ̀rọ̀ débẹ̀, àwọn tó bá ti wá bá sọ̀rọ̀ wá báyìí ìbásùn ló ń kó fún wọn. You are shame ẹ Démọ́lá. Òun kò bá sùn fún wọn, kò bá fún wọn lówó, owó ọjọ́ jẹ́ ìgbà tó bá tún bá wọn sùn tán, ó fún wọn ní kankan. Ó bá ti gbé 50,000 kan ló gbé 50,000 lẹ́yìn lọ́wọ́ láti Ògùn State kó máa lọ. Ṣé bí ọ̀rọ̀ 50,000 ló bá wá? O ti wá rí wọ́n ti mẹ́ja wá fún ẹ, ó wá pa wọ́n jẹ ńkọ̀ọ̀kan, ayé wá ń fojú olóore wò ẹ́. Ọlọ́run ni, Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ jẹ́ kí àṣírí yìí tú síta, Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ jẹ́ kí wọ́n rí ẹ rí ẹni tẹ́ ń pè ní ènìyàn rere, kẹbàá mọ̀ wípé ẹni rere kan ò sí. Kò síbi tí wọ́n ti kárí ìyálẹ̀ o, ọ̀dọ́ ni ẹ́, tó bá fẹ́ fẹ́ èèyàn, o fẹ́ ṣe girlfriend or boyfriend, ṣe bí wàá dẹ̀ wá wọn síwájú. Ó ṣe jáwọn tó wá ìṣòro wá sọ́dọ̀ ẹ̀, ó ṣe jáwọn tó bá ẹkún wá ló wá fi lè sóore láì má gba pátá nídìí èèyàn. Ọ̀dọ́ for that matter, wọ́n ti ń pè é ní bàbá, ìwọ náà sọ pàkọ́sọ́yìn, o ti ríra rẹ bí bàbá. Ọmọ 32 years, o ti wá ṣe bí bàbá, wọ́n ti ń pè é ní godfather. O dẹ̀ wá mọ̀ nǹkan tó ń ṣe mọ́, ó kù díẹ̀ káàtó, o ò gbọ́n rárá. Wẹ́nà ọmọ 32 yẹ kó o ti gbọ́n. Ìgbà tí mú ìdí ìmọ̀ràn orí ẹ̀ ti máa pé ni ó yẹ kó ti gbọ́n. Ó yẹ kó ti mọ̀ bọ́n ṣe ń rìn. Wà lọ rẹ́gísítà NGO tó ń ṣe, àwọn NGO àwọn èèyàn ẹ ló máa dáwó fún ẹ. Ṣé bí tó bá wù yàn, ok ẹjọ́ o, bí mo fẹ́ ṣe sí, ẹ̀yin ilé mọ́sẹ̀ ẹjọ́ afẹ́ ṣe foundation, máa kó àwọn kan jọ. Ẹ̀yin yìí ẹjọ́ gbogbo ẹ tó bá ti bá sọ̀rọ̀ wá, ẹ̀yin lẹ máa fìdí wa. Tó bá wọ̀ fún wọn wá láwọn máa ṣe. Tí ò bá wọ̀ fún àwa ò ṣe o, ìyálẹ̀ mọ́sẹ̀ ẹ má ṣerú ẹ o, à ń ṣe nìyẹn. Èmi àwa gbé bàbára wá síta, màá wá máa gbé àwọn èèyàn wá, ẹjọ́ o, ẹ wá bá mi dáwó fún o, ẹ wá bá mi dáwó fún, kò yẹ kó rí bẹ́ẹ̀, kì í ṣe bọ́ ṣe foundation nìyẹn. Tó o bá fẹ́ ṣe foundation inú chọ́ọ̀chì ẹni wà gẹ́gẹ́ bí ẹni tó dá chọ́ọ̀chì sílẹ̀. O ò lè ṣe foundation owó eléyìí tó fẹ́ ṣe yẹn kó o dá chọ́ọ̀chì sílẹ̀, kò lè wọ́ọ̀kì, kò lè possible. Wà á differentiate ìwọ ti differentiate ẹ̀ torí ọ̀tọ̀ ni foundation, ọ̀tọ̀ ni chọ́ọ̀chì. Kí ni ìyàtọ̀ ń sìn? O fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò, kí ló kan aláìsàn tán gbé wá mẹ́? Owó aláìsàn tí ò tí ì pé náà ní kan fi ra táyà sẹ́sẹ̀ mọ́tò, o ṣe kọ́kọ́ wo aláìsàn sàn náà. Bọ̀ àwọn kan ní báyìí ṣe máa ń ṣe nìyẹn, wọ́n ní tẹ́ bá ti gba 10 fún yàn, kó 20 fẹ́ nìyẹn, àbí? Àwọn èèyàn náà máa rò bí gbogbo owó yẹn lòun kó fáwọn tó ara ń dùn. Àṣẹ́yìn náà pa owó sápò yín ni, o dẹ̀ ní church, owó church kí ló dé tó lè fi máa jẹun? Ìdá mẹ́wàá tó ń gbà ṣe kò tó ẹ mọ́ ni. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti ní ìtẹ́ lọ́rùn nínú iṣẹ́ ìránṣẹ́, ẹ máa ṣẹ̀sìn gbẹ̀yìn ni, bó ṣe rí nìyẹn. Ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ Olúwa, ó máa ń ní sùúrù ni. Ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ Olúwa máa ní ìfaradà, ìdá mẹ́wàá máa tó ẹ. Ìwọ tí ìdá mẹ́wàá ò bá ti tó, gbogbo yín máa ṣẹ̀sìn ni. Ẹ máa ṣẹ̀sìn ni, torí tí ò yẹ kẹ́ kí wọ́bọ̀ lẹ́ máa kí wọ́bọ̀, irọ́ tí ò yẹ kẹ́ pa lẹ́ máa pa. Ẹ máa ṣẹ̀sìn ni, kò sí ẹni tí ò bá ti lè dúró lójú ọ̀nà Kristi, ó máa ṣẹ̀sìn gbẹ̀yìn ni. Torí wọ́n máa kó ẹ nírọ́, irọ́ máa bẹ̀rẹ̀, wàá mọ̀ bí wọ́n ṣe ń parọ́, wọ́n ti máa fi rọ́ kó ẹ, kó wá wẹgbẹ́, kó rìyàn mọ́lẹ̀, kó sawọ́rò, tí ó torí pé o ò fẹ́ ní sùúrù dédídé rẹ̀ mọ́. Ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe oníbi tó oníjọ o ní àwọn ọmọ ìjọ o, ọjọ́ Sunday kan ò ní wà kán má dáwó ọrẹ fún ẹ Démọ́lá, owó ọrẹ ò tó, o wá mọ́gbọ́n aláìsàn mọ́, kán máa gbé wọn wá, ohun tápà rẹ ò ká, olóòfẹ́ ṣe é. Ṣé bí ohun tápà ẹ bá ká ló yẹ kó ṣe, kí ló dé tó fẹ́ fi rẹ́dẹ̀rẹ́dẹ́rẹ́ chọ́ọ̀chì lára? Chọ́ọ̀chì ò níyì mọ́, àwọn ènìyàn ò kàṣẹ́ ìránṣẹ́ sí nǹkan kan mọ́, iṣẹ́ ìránṣẹ́ tí àwọn tí wọ́n kan Jésù má gbélébùú lórí ẹ̀, tí wọ́n ní ẹ̀kan mọ́gi láìṣẹ̀ láìrò, ẹ wá tánìṣì iṣẹ́ Olúwa, ẹ ń fi ẹrẹ̀, ẹ fi ń yí lára. Ìwọ náà kan nọ́ọ̀sẹ̀ sí bí báyìí lọ tọrọ fún forgiveness àbí kílẹ̀ ń wí ti yín. Madam, you want him to money to take care of workers and so what? Sórí aláìsàn ẹjọ́ o, àǹtí kí lórúkọ ẹ̀yin Jenny Adémọ́lá, ṣé ẹ̀yin náà ohun tó ń ṣe yẹn bọ́n ṣe ń ṣe nìyẹn? Mo béèrè, ṣé bí wọ́n ṣe ń ṣe nìyẹn? Ṣé tí èèyàn bá fẹ́ sanwó workers àbí ṣe bí ìgbà tó o bá ṣe àṣeyọrí ni, àbí kì í ṣe ìgbà tó o bá ṣe àṣeyọrí lórí nǹkan tó fẹ́ ṣe ni? O gbẹ̀yàn wá ìgbà tí owó yẹn bá pé, ìwọ mistake tó ṣe o kò nídìí láti jẹ́ wípé àpò àwọn yẹn ló máa gbowó, ó kò yẹ kó ìbílẹ̀ rẹ̀ kó sọmọ láti lẹ̀ àgbé ẹ wá o, oye báyìí ló máa lọ sí àpò tówó tí ẹ bá ti pé o, àwa náà máa gbà fúnra wa. Kúkú náà tán wọ́n mú yàn sí, kò sọ́lọ́pàá tó fẹ́ mú ẹ, ìwọ àtẹniyẹn ni bó ṣe ń ṣayé nìyẹn o. Àti Janet Adémọ́lá, bóyá ẹ̀gbọ́n ẹ̀ bóyá ìyá ẹ̀ níyàn don't know. Hello, ọ̀rọ̀ wàá sọ tán wàá kàkóyàwó ọmọ onídìí 30 million.
mo máa gbé àkáǹtì ẹ sílẹ̀ ìmídélé tí 30 million bá ti wọ àpò ẹ oye tó bá ti kù tá a bá ti rí àwa la ní rántí wípé mo máa sanwó àwọn òṣìṣẹ́ rántí wípé gbogbo nǹkan tá à ń ṣe yìí náà ibi báyìí láti máa rí o ọ̀nà tó fẹ́ láìsàn náà ṣé ọlọ́pàá fẹ́ mú sí ni kí ló dé tó parọ́ kí ló dé tí ò sàsọyé fún tẹ́lẹ̀ wípé owó tó gbà yìí o tó bá ti gba 100,000 a máa yọ 50,000 mẹ́ kí ló dé tí ò ṣe bí àjọsọ ló máa ń jẹ́ ọmọ mi gbẹ́ náà wọ́n ní àsọọ́lẹ̀ ló máa ń jẹ́ ọmọ mi gbẹ́ náà before mo fẹ́ gbọ́ láìsàn wá ẹ̀lò tó o bá ti rí 200,000 èmi náà máa gba 200,000 sápò tó o bá ti rí 1 million èmi náà máa gba 1 million ẹni yẹn á ti fọkàn sí pé a ti jọ sọ tẹ́lẹ̀ orú eléyìí tí kejì bọ́ síta sí tó ń sọ yìí kò ní sọ̀rọ̀ ń bẹ̀ náà tó bá jẹ́ gbogbo àwọn tó ń gbé wá ó ti sàsọyé fún wọn ẹjọ́ bá ṣe ràn jíjí foundation tiwa rèé o tá a bá ti gba 10,000 fún yín ẹ̀dẹ̀ nídìí 5,000 àwa la ní 5,000 tó kù o ṣùgbọ́n lójú kejì ó ba lójijì wípé ẹ wá sọ́jú ìtẹ́ ẹ̀ tí ì ṣe o ló máa sanwó wọ́kàsì o máa sanwó àwọn òṣìṣẹ́ ìbá máa sanwó àwọn òṣìṣẹ́ kò mọ́ kó máa sanwó òṣìṣẹ́ tó bí ó yẹ kó gbowó yẹn pé àṣeyọrí ẹ ókè o lè ṣàṣeyọrí yẹn owó ẹ ti lè pé wà á tún bọ́ síta padà ẹ jọ̀wọ́ o ẹ̀yin náà mọ̀ o owó epo là ń ná à ń lọ à ń bọ̀ ẹ jọ̀wọ́ èmi náà fẹ́ sanwó àwọn òṣìṣẹ́ tí ó tẹ tó bá sọ̀rọ̀ ẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà yìí mo gbàgbọ́ wípé wọ́n máa ràn lọ́wọ́ tó o bá ti nà tán o ò ní jẹ̀bi lórí oore tó o bá ṣe ṣùgbọ́n Bíbélì yìí pé náà ó ní má sọ̀rọ̀ má lọ́sẹ̀ tí oore tó o ṣe kó má bàa jẹ̀bi lórí oore tó o ṣe ọjọ́ tẹ̀yìn olóore bá ti lọ́sọ̀ tí oore tẹ́ ṣe máa jẹ̀bi lórí ẹ̀ ni o sọ̀rọ̀ lójú ààrẹ àbí ṣé wọ́n tẹ́ torí ìtẹ́ ni wọ́n ṣe dáwó àbí torí condition ẹni tó gbé wá ní náà torí condition pé kò lè rìn ẹja support ẹ torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń dáwó ok ìmídélé tán gbẹ̀yàn wá síwájú ẹ àsọyé hello àǹtí ẹ rántí wípé bíbá yìí náà láti máa yọ owó o a máa ẹjọ́ bá a ṣe ń ṣe mí o àkáǹtì yín náà la máa gbé sílẹ̀ a dẹ̀ máa sanwó àwọn àṣìṣẹ́ àwọn tó máa gbé yín kiri àwọn náà máa jẹ o bọ̀ tówó yín bá ti pé àwa máa gba tiwa o bọ̀ a ṣe máa gbé yín síta bọ́n ṣe ń ṣayé nìyẹn bọ́n ṣe ń ṣayé àǹtí Janet bọ́n ṣe ń ṣayé nìyẹn àsọọ́lẹ̀ ló máa ń jẹ́ wípé kò ní síjà kí ló mú jà wá torí wípé ẹ ní understanding ẹ ní ẹ mọ̀ ń ṣe Dẹ́mọ́lá ò gbọ́n kò kẹ́kọ̀ọ́ báwo ni wọ́n ṣe ń ṣe ó kàn rọ́ọ̀lù ni Katsina ti ń ṣe náà bọ̀dá Ìbàdàn kí ni àfà kí lórúkọ ilé bọ̀dá tó wà ń bàdàn sílẹ̀ mo fáìràn yìí náà Oríyọmí ṣé Oríyọmí ṣe ń ṣe ni wọ́n ṣe ṣe yìí ọjọ́ wo náà bí Oríyọmí wá síta tó wá máa nàka àbùkù sí báyìí láti jẹ́ kó Oríyọmí ti ń ṣe mo béèrè sóríyọmí òun ṣe foundation ṣé Oríyọmí kọ́ Oríyọmí ṣe Katsina tí ń ṣe ọjọ́ wo lórí tán mú ẹjọ́ Katsina tí wọ́n síta torí pé ìwọ fẹ́ dáhùn tí ò ṣe é dàpọ̀ ò fẹ́ dàpọ̀ ò fẹ́ rọ̀mù chọ́ọ̀chì mọ́ foundation kò lè work àbùkù ni wọ́n máa fi máa kàn ẹ́ àbùkù tó fẹ́ gbà náà ló ti ń gbà yìí àti wípé o ò dẹ̀ mọ̀ bọ́n ṣe ń plan nǹkan wẹ̀ o ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe nǹkan o gbọ́dọ̀ jókòó báwo ni mo ṣe fẹ́ ṣe tí mo máa wà true forward o ti ń ṣe nǹkan yìí kò sọ àná náà o ti ń ṣoore kí ló dé tó máa parọ́ nídìí oore ẹjọ́ o ẹ̀yin ta ló máa ń sọ̀rọ̀ ó dàbí ọba Solomon ni ọba Solomon tó bá gbowó fún yàn ó yá okòwò tèmi a máa ṣeré ni okòwò tí ẹ bá ti dáwó tèmi ni èmi ò ní kó fún wọn o yes ó sọ tí ó yá ẹ dáwó fèmí náà wọ́n dẹ̀ máa dá tiẹ̀ fún á dẹ̀ sóore ṣé wọn nìkan ló kọ́kọ́ máa ṣe tó ń ṣe yìí ṣé o bá wọn kan tó ń ṣe ni o bá wọn kan tó ṣe foundation o bá wọn kan tó ṣe foundation kí ló dé tó àparọ́ o ti dáwó fún tán àǹtí tí 30,000 30 million yín bá ti pé àwa a máa gba tiwa ọ̀ tá a bá rí 10 million fún yín àwa náà máa gbà ẹ ti gba 10 million ó yẹ kó o ní percent orí percent báyìí la fẹ́ bá yín gbowó mọ́ orí percent báyìí làwa fẹ́ wà tó o bá mọ tó ń ṣe mo máa gba 10 million fún yín àwa máa gbà a máa gba tiwa 10 million ní foundation yìí lágbára láti fún yín àsọọ́lẹ̀ nìyẹn tówó bá wọ 10 million ẹ̀tọ́ ọmọ yẹn gangan fi owó tó kù sílẹ̀ gbà ẹ ṣe o owó mi ti wọ 10 million tá a jọ sọ o ìbọn àwọn owó tó tún wọlé rè tinútinú ló máa fi dá yẹn padà torí wàá sọ fún pé ṣe mọ̀ wípé mo máa sanwó epo mo máa sanwó àwọn òṣìṣẹ́ mo máa ṣe everything inú ẹ̀ náà ni àjọsọ ni kì í ṣe owó eléyìí kò sẹ́ni tó kọjá àṣìṣe ṣùgbọ́n kọ́lọ́run kó dáríjì ẹ̀ ṣùgbọ́n it's totally wrong ẹ̀yin tẹ́ lọ ń gbèlé lẹ́yìn ẹ gbèlé lẹ́yìn tó mi o èmi fẹ́ràn ẹ̀ ju gbogbo ẹni tó kọ̀ọ̀kan púpọ̀ síbi lọ mo fẹ́ràn ẹ̀ gan gidi ṣùgbọ́n ẹni tó bá ti fẹ́ràn èèyàn jù báyìí wàhálà ni tó bá ṣe mistake lẹ́gbẹ̀ẹ́ mi mo máa sọ fún ẹ bí o mọ̀ bí mo ṣe fẹ́ràn ẹ̀ tó o kò sẹ́ni tó ga ju Ọlọ́run lọ nínú gbogbo yín wo ibi tó le jù bí president máa sọ tèmi fún president mo máa gba president nímọ̀ràn bó ṣe le anybody ni o bá di ọkọ mi ibi tó tún ẹni tó máa gorí mi tó o bá misbehave mo máa sọ tèmi fún ẹ it's totally wrong ó ń bà wá lójú jẹ́ nínú àwọn olóògbé ṣẹ̀dánṣẹ́ dárí ẹ̀ mọ́ gbogbo tẹ́ gbogbo yín ti sọ
àwọn aláàfáà náà àwọn tó ń bú wa tẹ́lẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí yọnu ìbáwọn náà nu àṣírí wọn tú o rí wọn àwọn ẹlẹ́sìn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe jàgídíjàdò ẹni tí àwọn aláwo náà ẹbá ti láwọn náà lè ṣe can you imagine gbogbo tí ò yẹ Kristi ẹ ti fi rẹ́ Kristi lára ní ìsìn nítorí ipasẹ̀ yín ẹ̀hún tí ò yẹ ọmọlẹ́yìn Jésù bá gbogbo àbàwọ́n yẹn fi ń bá wa enough is enough o mọ̀ ń ṣe tó o bá fẹ́ continue lórí tó ń ṣe yìí go and learn Démọ́lá gbàbí tí wọ́n ti ń ṣe lọ jókòó tí wọn kò lẹ̀ báwo náà ṣe ń ṣe nǹkan yìí o ti ṣubú báyìí ó ní ìwọ ọ̀tá mi máyọ̀ mi ìgbà tí mo bá ṣubú màá dìde wàá dìde torí mo rí ẹ wípé o ò tí gbọ́n mo rí ẹ àbúrò mi ló jẹ́ èmi ò dẹ̀ mo nírú ẹ ìdẹ̀ nífẹ̀ẹ́ kó o kú kó o ṣubú àṣìṣe rẹ ni mò ń sọ fún ẹ o ti wà fọ́ọ̀tì o ti disappoint o fọ́ọ̀bù ibi tí mo ti lè wá bẹ́ẹ̀ sọ́ọ̀rẹ́ mi ò ní fọwọ́ ra ẹ kí fọwọ́ ra ẹ lórí lẹ́yìn òwò kí n pè ẹ́ torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ẹni tó bá ti ṣe bí ní Nàìjíríà jẹ́ sọ fún wípé ibi lẹ́ṣẹ̀ sà ẹ lọ bá wa correct ibi tẹ́ ṣe yẹn wọ́n ń ṣe bẹ́ẹ̀ o gbé èèyàn wá ta ló sọ fún wípé wà máa gbowó lọ́wọ́ wọn lẹ́yìn ṣé o sọ fọ́mọ Nàìjíríà pé ẹjọ́ o ń tá a fẹ́ ṣe yìí o 10,000 ni a ti sọ fún wọn pa máa kó fún wọn owó tá a bá ti rí àwa ní o ṣe bí gbogbo àwọn tó ń dáwọ́ náà máa wà wí ẹ̀ orú gbogbo wa táwa disappointed sí kò ní sí disappointment àti mọ̀ pé o ti sọ tẹ́lẹ̀ o wàá sọ tẹ́lẹ̀ ni ọlọ́pàá tó kò sẹ́ni tó máa fọ̀bẹ sí ẹ lọ́rùn gbogbo ayé ló mọ̀ pé ibi tá a bá ti ń ṣe la ti ń jẹ ibi tá a bá ti ń ṣe la ti ń jẹ ṣùgbọ́n wàá jẹ́ ní ọ̀nà tó tọ́ ó ṣe lọ́nà tó tọ́ Démọ́lá ẹnu ti kùn ẹ́ jù gbogbo àwọn oore tó ti ṣe lọ́nsìn gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí jáde síta kọ̀ọ̀kan tìyá àbèjì tá a gbọ́ rí àti gbọ́ yẹn láàárọ̀ yìí sìn lánàá wọn ní ìwé wọn lórúkọ ìyá ọmọ aráyé le gan kọ́ ló wà ń bẹ̀ adẹ̀ tí mọ gbogbo ohun tó ti ṣe láyé ìgbà yẹn gbogbo orí ọ̀rọ̀ tó ṣe yìí ló gbé ẹdẹ London làwọn ará London àwọn ará ló bẹ̀rẹ̀ sí fò lọ torí wípé ayé rí ẹ wípé o nà tán àṣẹ nǹkan kan sì wà lọ́wọ́ ẹ lẹ́yìn torí pé o nà tán ẹ jẹ́ ká nà tán ìránṣẹ́ Ọlọ́run ọlọ́pàá tó fẹ́ mú yín ò sí ń bẹ̀ o tó bá fẹ́ ṣe nǹkan máa nà tán sọ ohun tó fẹ́ ṣe fáwọn ọmọ ìjọ oye báyìí ni mo máa fún oye báyìí ní tèmi ọlọ́pàá kò ní mú mi sí ẹni tó máa pa mí ò ní sí ń bẹ̀ ókè mi ò lówó dání mo wá bá èmi ò lówó dání o tẹ́ ẹ bá fẹ́ kí iléeṣẹ́ yìí máa nìṣó kó máa rán lọ ẹ dìde fún ìrànlọ́wọ́ owó wọ́n dẹ̀ dìde ìyá wa sòótọ́ èyí tí mo fi máa wá sórí afẹ́fẹ́ wá gbé ta bá rà tẹ́nìkan wá máa fi mí pápẹ́ ẹ tó ń sunkún yẹn mo sì ń bọ̀ lórí àwọn tí mo kó jọ síbi o torí yẹn ó gbomijé lójú mi pé why now ṣùgbọ́n ọ̀rọ̀ ti Démọ́lá yìí ló ká mi lára jù lọ ṣàtúnṣe Démọ́lá òòrè ọkọ àwọn fáìndé àbí àwọn ọ̀dọ́ ó dìde sọ̀rọ̀ yẹn ọbọ̀dá yẹn mọ gbogbo bó ṣe ń lọ látilẹ̀ ó wá dìde sí 30 million tẹ́ ẹ wá ti tẹ́ ń gbà ní kọ̀ọ̀kan owó ti pé wọ́n lówó gan ti wọ 15 million mo ti sẹ́ndẹ̀ sórí wọ́ mi lọ́ọ̀ká mẹ́ owó yẹn ti pé wọ́n ti fẹ́ lọ ṣe surgery bọ̀dá yẹn túbọ̀ síta padà ó ní 30,000 ti pẹ́ bọ̀ á nídìí 2 million sí ó lè jẹ́ tiẹ̀ ní 2 million yẹn ibi tá a ti ṣe la ti ń jẹ́ ó là sì nídìí sí 30 million ti pẹ́ bọ̀ á nídìí 2 million sí tó bá mú yẹn Ọlọ́run ò ní bínú sí tó bá gba 10 million fún yàn tó wọ́n bá mú 2 million Ọlọ́run ò ní bú kò ní mú ẹ sí torí àmọ̀ wípé ìbọn náà máa jẹ àwọn tẹ́ẹ̀dẹ̀ kó tira náà wá tún fìdí wọn ṣùgbọ́n owó tẹ́ ń béèrè ò tí ì pé o wá fẹ́ fi máa pawó lójoojúmọ́ òun dẹ̀ wà nínú ìrora síbẹ̀ ọjọ́ wo ni 30 million fẹ́ pẹ́ nínú gbogbo owó tó ń gbà yẹn òun gbà ní kọ̀ọ̀kan ṣé ó máa pé ṣé owó tẹ̀yàn ń gbà lójoojúmọ́ máa pé oṣù wo náà fẹ́ fi dàkún tó fẹ́ pé ẹ̀yin náà fọra tó bá jẹ́ àǹtí yìí tó bá jẹ́wọ́ ló wà lórí àìsàn kó wà lọ́dọ̀ èèyàn kó máa jèrò pé kò ní ibi òní kàn ọ́ tí ẹni tí bí kàn ní kó wá sọ̀rọ̀ àwọn tó wà nílé ìwòsàn ní kó lọ wo ohun tí wọ́n pass through èyí tí àkàndó bá mú ẹ lọ́wọ́ lásán wàá mọ̀ bí ìrora kòkòrò ṣe everybody yín rí ẹ mọ ìrora kòkòrò lẹ́nu eyín yìí á dàbí pé orí á dàbí pé kó jábọ́ lọ́rùn ẹni ká má ṣẹ̀ṣẹ̀ ní ẹni tó dúró bí eléyìí ẹni tí ò lè dìde oh God mo wà disappointed ó pa mí lẹ́kún ó dùn mí ó disgrace àwa ìránṣẹ́ Ọlọ́run Démọ́lá àwọn kan ẹ suspect kí Démọ́lá gba ìdájọ́ lórí tó ṣe yẹn torí wípé o kọ́kọ́ tẹ ojú àwa ìránṣẹ́ Ọlọ́run mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni o tó bá jẹ́ ní kan tòótọ́ ní Nàìjíríà tẹ́lẹ̀ ṣe kan tó bá jẹ́ wípé ẹ nífẹ̀ẹ́ Démọ́lá ní tòótọ́ ẹ suspend ẹ oṣù 3 kí Démọ́lá lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó tó sí church ẹ jẹ́ kó lọ tọrọ kó lọ wá ojú Olúwa pé mo ti ṣẹ̀ ọ́ ẹ dáríjì mi mo ti ṣe orílẹ̀-èdè Nàìjíríà ẹ dáríjì mi kó fi wá ìtọrọ kó tó padà torí o tẹ̀ wá lójúmọ́lẹ̀ ibi tá a gbé ẹ sí ogbèrè ìjábọ̀ everybody ṣe
ẹni tó kọrin bọ̀dá Saheed Òṣùpá kò ní fẹ́ràn ẹ̀ lálọ́ tẹ́bí tó ń ṣe yìí náà ni ó gbé mẹ̀kánò ńlá ó fi ta ẹ lọ́rẹ̀ ọjọ́ wo ló dọ́dọ̀ Pàṣọ Òdèmọ́láwá òun dọ̀bálẹ̀ Pàṣọ odidi bàbá 57 àbí 58 òun náà ń dọ̀bálẹ̀ fún ẹ torí kíni ṣebí torí iṣẹ́ tó gbé dání ni ṣebí torí iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe ni Pàṣọ fi ń dọ̀bálẹ̀ fún ẹ ìwọ náà ń dọ̀bálẹ̀ àbí ṣé tó bá jẹ́ pé ordinary person ní ẹ̀dọ̀ Pàṣọ máa dọ̀bálẹ̀ fún ẹ bàbá 57 ń dọ̀ bàbá 58 ó ń dọ̀bálẹ̀ fún ọmọ 32 torí ìpè ó wọ ọlá iṣẹ́ ìránṣẹ́ mú ẹ lára orí kó ti ba ojú gbogbo wọn jẹ́ orí kó ti kẹ́rẹ̀ sí gbogbo wọn lára wọn lẹ́ orí ẹni tí gbogbo yín tẹ̀ ń pọ́nlé ó mọ̀ wípé bàbùkù bá ta lé public figure gbogbo àwọn tó wá sọ̀rọ̀ àdìẹ ní àbùkù jọ ta lé papọ̀ ìwọ ọmọ Táíwò Òjó gbogbo àwọn bàbá Sáàmù Òjó gbogbo tí wọ́n lọ rán àdìyẹn ó rí wípé ojú kan náà fi máa wá everybody ìyá Ìsábọ̀dù ó ń sọ wípé àníṣe iṣẹ́ Táíwò Òjó ó ń wù mí láti ṣe mo fẹ́ kán gbéṣẹ́ ẹ̀ wá ṣùgbọ́n mo wò ó pé mo sì ń wo iṣẹ́ rẹ̀ can you imagine ó wá sọ wípé tí Táíwò Òjó bá rìn sún mọ́ Àgbàlá Gabriel sí òun jọ máa wọ́ wọn bí Sáàmù Òjó bá rìn pẹ̀lú Gẹ́mọ́láńsì òun jọ máa gbéṣẹ́ wọn ibo lẹ̀ ń sọ ìgbàgbọ́ lọ ibo lẹ̀ ń ba ojú wa jẹ́ lọ kí ló ṣẹlẹ̀ kí ló dé tíṣẹ́ ìránṣẹ́ tó di méjì wọ́n náírà tí ò ní torí àṣìṣe yín torí iná sẹ́ẹ̀sì ṣe torí àìgbọ́n àìmọ̀kànmọ̀kàn bí wọ́n ṣe ń ṣe àìnítẹ́lọ́rùn ẹni tí Ọlọ́run pè máa ń jókòó jẹ́jẹ́ ni àwọn bàbá àná ọjọ́ wo lórí wọn tọ́nà sòṣì máa wọ̀n títí gbogbo wọn fi kú mo béèrè ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ọjọ́ wo ló gbọ́tọ̀ ní àwọn yẹn rí èèyàn mọ́ṣọ́ọ̀ṣì àwọn yẹn ṣàwọ́rò àwọn yẹn bá àwọn èèyàn sùn kiri òrè bàbá yìí ti ń jẹ́ Fàájá so mọ̀ pé o ti fún Fàájá lọ́rọ̀ báyìí àbí wọ́n kọ́ ló fún lọ́rọ̀ ìṣó ti rí pé tí Fàájá bá ń sọ̀rọ̀ ó rọ̀rọ̀ sọ báyìí ẹ̀yin gangan lẹ̀ ń wá kí Fàájá máa grow sí ẹ̀yin lẹ̀ ń fún níṣẹ́ṣe náà ìwáṣẹ̀ Fàájá náà dẹ̀ bẹ́ẹ̀ Fàájá ṣé Fàájá ló ní kórì ẹ má pé báyìí Fàájá ló ní kó o gbowó fún èèyàn kó bẹ̀rẹ̀ sí lọ gbà lẹ́yìn lọ́wọ́ rẹ̀ ẹ̀dọ̀rọ̀ afọgbọ́gbà o ti fún Fàájá ní kọ́ńtẹ̀ǹtì ṣe o ti fún níṣẹ́ ṣe òun náà fi ń powó a máa sanwó fún wọn gbogbo àwọn bloggers síbẹ̀ ìwọ ló fún wọn ní kọ́ńtẹ̀ǹtì tán fi máa jẹun gbogbo àṣìṣe tiẹ̀ ń sìn ó ti ń do owó fún wọn sórí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ lọ sun oorun mẹ́ta tí ènìyàn ń sun o ẹ padà sí ọ̀dọ̀ Ọlọ́run sórí gbogbo ẹni tí ò bá ti dúró sí ojú ọ̀nà tí wọ́n fi sí Ọlọ́run rí ẹ èmi látijọ́ tí mo ti ṣiṣẹ́ Olúwa bọ̀ ìmà tí ì ní chọ́ọ̀chì mínísírì nìkan mà ní mo mà sí ń wá mo máa ń bẹ̀bẹ̀ fún mo nídìí ilẹ̀ lórí afẹ́fẹ́ ẹni tó bá fẹ́ fún mi nílẹ̀ ìmọ̀ tí ì rí lẹ̀ èmi màrẹ́ mi ò mà torí bẹ́ẹ̀ mi ìkú Démọ́lá mi ò bára mi jẹ́ débẹ̀ mo ní ìtẹ́lọ́rùn nínú ohun tó ṣe àwọn èèyàn tó kọ́ fún mi nílé Mósè ohun tí wọ́n bá ṣe fún mi mo gbà á ọjọ́ tẹ̀bí máa pa mí tí mo bá wà nù yàrá mi mo gbà bẹ́ẹ̀ pé ẹni tó pè mí máa bọ́ mi ò torí bẹ́ẹ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ mi ò torí bẹ́ẹ̀ wípé kí ìbẹ̀rẹ̀ sí ṣe ohun tí ò yẹ bẹ́ẹ̀ bí máa pa ẹ́ jẹ́ kẹ́bí pa ẹ́ Ọlọ́run máa lànà àwọn tó kó fún ẹ jẹ́ kó tú ẹ kí ló dé tó ń ṣe foundation rọ kiri àwọn yẹn tó bá jẹ́ àwọn olórí ẹ ló pè wọ́n ohun tó bá ṣe fún ẹ ní kọ̀kọ̀ fún church gbájúmọ́ church kó máa rán church ẹ lọ àwọn èèyàn tó bá ní ìdìrànlọ́wọ́ ní church ẹ nìkan ti tó jẹ́ kí àwọn tó kù máa lọ jẹ́ kán máa lọ sí ilé ìjọba kán lọ bá Mákindé ṣé ìwọ ni gómìnà ni ìwọ ni pírẹsidẹ́ǹtì ó ṣe jọ́dún ẹ̀ ló takú wọn sí wọn gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ lọ sí gbogbo àwọn tó wà láti ọ̀dọ̀ Àgbàlá Gabriel ẹ jẹ́ kọ́ńtàkù wọn máa kó ṣòro wọn lọ lé wọn ẹ jẹ́ kán lọ máa bá gọ́vnà Mákindé ebi báyìí náà lẹ́wà ẹ lọ bá Mákindé kó lọ bá yín ojú ìṣòro yín òun ni bàbá ìjọba ọ̀kẹ́ gbọ́dọ̀ bàbá Tinubu lọ kẹ lọ máa jókòó tì lọ́rùn ṣé Démọ́lá jẹ́ ó dá hospital sílẹ̀ kó fẹ́ wò yìí sàn òun ṣe mírèkù ni ó ju prayer ni jẹ́ kán wá fún ẹni tó bá fẹ́ sìn ẹ wá church kẹ padà sílé yìí má gbé anybody tíra máa rọ́ọ̀nù church yẹ tó bá jẹ́ 20,000 lágbára ẹ ká àwọn olóore tó ti mọ̀ ń sìn ó bá jẹ́ 20,000 náà lè dá fún ẹ mo fẹ́ ṣe èèyàn kan lóore èèyàn kan lágbára wá gbé lónìí lọ́ra kó 20,000 yẹn ó ní kálukú máa relé ẹ ohun tí wọ́n bá dẹ̀ rí nínú ìdámẹ́wàá ṣọ̀ṣẹ̀ jẹ́ kó tó ẹ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ó ṣe wòlíì lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ Démọ́lá lọ máa ṣiṣẹ́ mi ebe ó dá school lẹ́yìn gbà kan inú gbogbo tó rí náà ni àti dá foundation school lẹ́ o ti rí nǹkan náà wọ́n ti ra mọ́tò oríṣiríṣi fún ẹ náà àwọn tó bá nínú iṣẹ́ ìránṣẹ́ gan wọn tí ní opportunity yẹn o ti ní nǹkan ó ti tú ẹ náà Démọ́lá má bá ṣe Olúwa jẹ́ náà má bá ṣe Olúwa jẹ́ o iṣẹ́ Olúwa ti ń bàjẹ́ lọ́wọ́ Démọ́lá ẹnu ti ń kùn ẹ́ àwọn kan jáde wọn ló bẹ̀rẹ̀ sí bá wọn lò pọ̀ àní èmi tẹ ẹ má dá rúrú pọ̀ mọ́ sápà ẹja náà kọ̀ọ̀kan ìwọ tún ní bá lò pọ̀ wọn lá ìṣòro làwọn gbé débẹ̀ wá ní kí wọ́n rí ẹ lóòótẹ́ wọn lọ bá ẹ ó bára wọn lọ
ìkan ló fẹ́ ṣe ń pa òfun ní kọ́bọ̀, ìkan ló fún ní 50,000 bóyá ó bá òun ní blocking. Àìmọye ẹni tí ò sọ tiẹ̀ jáde, àìmọye ẹlòmíì alóhùn fẹ́ fojú olóore gbúgi sóore lòún ṣe wọ́n bẹ́yẹn. Oore tó ló fẹ́ ṣe fún yàn tó gba pátá ń di ẹ̀ ó ṣe lóore lójú rẹ̀, ṣé bọ́lọ̀ ń ṣe ṣèwọ́ lóore nìyẹn? Orí ẹ̀ mélòó lọ́lọ́run ní kò gbélé? Mo bèrè ìdámẹ́wàá wo ló fún Jésù níbẹ̀ tó ná? Ìyá Àgbàlá Gabriel yẹn ṣé kò ń gan ṣe nìyẹn? Ẹni tó bí ìyá Àgbàlá Gabriel gangan ṣé ó gbapá ṣe náà gbapá tálẹ́ di ìyá yẹn títí tó fi di 90+ tó wà yẹn? Kí ló dé tó fẹ́ bọ orúkọ ìyá oníyà jẹ́? Lọ wá ṣẹ́ṣe. Kí ni qualification kí ló kà? Lọ fi máa ṣiṣẹ́ náà. Ṣé dídán náà fi ń gbẹ̀yìn wá sórí afẹ́fẹ́ ni? Enough is enough o. Má bá ṣe Olúwa jẹ́ o. Iṣẹ́ Olúwa ò dẹ̀ lè bàjẹ́ fún rẹ̀. Àfẹ́ tó fẹ́ bá yíya rẹ̀. Ìgbà tán bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ṣe bí Démọ́lá la bẹ̀rẹ̀ sí pariwo. Ṣé Jésù la pariwo? Ìwọ ni orúkọ tiẹ̀ ló ń bá yí ẹ̀ jẹ́. Èèyàn máa ń nà tán lórí gbogbo nǹkan tó bá ń ṣe ni. Mo fẹ́ gbowó fáláìsàn. Ẹ jọ̀ọ́ o, ìníṣẹ́ mi ìlábọ̀. Inú aláìbí abá ti ń wa aláìsàn náà láti ń wa ara ẹni o. Èmi náà máa gbà fúnra mi bẹ́ẹ̀ o. Ọmọ Nàìjíríà bó ṣe rí nìyẹn. Inú àwọn èèyàn tún máa dùn sí ẹsìn ni. Wọ́n á ló tiẹ̀ tún sọ́ta. Ó lóun fẹ́ gbà bẹ́ẹ̀ ní sa àwọn ọmọ tí mo kó jọ èmi ni mò ń san sálárì wọn. Ẹlòmíì lè máa bẹ́ẹ̀ gbé yẹn. Ìmọ̀ mojú àánú tí ọmọ Nàìjíríà ní mo gbé fún àwọn ọmọ Nàìjíríà kudos to you. Ẹlòmíì lè máa gbé láti àbúrò mi pé má wọrí sórí gbogbo àwọn queues ẹ yẹn. Àwọn ọmọ lẹ́yìn àwọn ọmọ tó ń ṣe wàhálà ẹ̀ èmi máa san sálárì mo mọ̀ wọ́n débẹ̀ torí àwọn kan wà tọ́lọ́run ti gbà fún tí wọ́n fẹ́ máa ran iṣẹ́ Olúwa lọ́wọ́. Ṣùgbọ́n torí àṣemáṣe báyìí torí àìní ìnà tán irọ́ díẹ̀ òtítọ́ díẹ̀ ó máa ba òtítọ́ yín jẹ́. Kí ló dé tó nà tán? Ẹ jọ̀ọ́ mo máa san sálárì o. Tá a bá ti gba 10 million àwa náà máa gba owó. Ẹ ń mú yàn sí oye tó bá dẹ̀ wù ẹ́ ló lè gbà. Wà á ti sọ fẹ́ni yẹn láti ilẹ̀ eléyìí kó tó ẹ lọ́gbọ́n. Anybody bóyá Ọlọ́run sì máa fún ẹ ṣe kó sì rí mi ṣe. Ṣé anybody bá dẹ̀ ti gbọ́n náà nìyẹn ṣùgbọ́n gbọ́ ẹni tó bá ti gbé wá wọ́n ní àsọọ́lẹ̀ ni àǹtí foundation ti wà yìí a máa fún yín ní 30 million. Ibi tágbára wá gbé nìyẹn. Ṣẹ́ẹ̀dẹ̀ rí tí 30 million yín bá ti pé àwa náà máa gbà tiwa bọ̀ a máa gbé yín wá. Torí tá a bá gbé yín wá ọmọ Nàìjíríà ò lè rẹ́ anybody láì gbé èèyàn kókò wá tọrọ owó ẹni tó lọ́n bá fìfẹ́ sí lọ́kàn ni. Ṣùgbọ́n a tún máa gbé yín wá o torí pé a fẹ́ sanwó àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣe wàhálà torí yín a máa san sálárì tiwa ló kù owó tí yín kọ́kọ́ máa pé. Báyé ṣe bọ́n ṣe ń ṣe nìyẹn lọ bèrè lọ́wọ́ àwọn tí ń ṣe NGO wọ́n máa ń sọ sílẹ̀ ni. Àwọn NGO gan wọ́n máa ń ran ara wọn lọ́wọ́ àwọn ló máa da àwọn kan wà ìjọba ọ̀dọ̀ ìjọba náà ti máa gbà á lọ sí Amẹ́ríkà náà ìwọ nìkan tó ló ń ṣe rẹ̀ àwọn Amẹ́ríkà wọn láwọn kan tó ń ṣe mẹ́ tó ń ṣe charity tó ń ṣe wọ́n ní Amẹ́ríkà fún rẹ̀ ìjọba ló sponsor yẹn ló máa sponsor ẹ̀ kì í ṣe àwọn individual person ìjọba kò ìjọba ló ti máa wá direct. Ẹjọ́ mo fẹ́ ṣe charity o àwọn máa rìn ẹ́ lọ́wọ́ tó bá ti láwọn èèyàn tó gbé wá tí condition wọn àwọn ló máa sponsor ẹ̀ ìwọ wọ́n wá sponsor yẹn ò tún náà tán o mọ̀ bọ́n ṣe ń ṣe Ọlọ́run dáríjì ẹ́ torí àbúrò wa tó jẹ́ni tó àìjẹ́ bẹ́ẹ̀ mo mọ tó yẹ kí n ṣe fún ẹ bọ̀ Ọlọ́run kó dáríjì ẹ́ o Ọlọ́run kó dáríjì ẹ́ torí o gbomijé lójú mi Ọlọ́run máa pa àṣìṣe ẹ rẹ́ gbogbo wa la láṣìṣe ẹ jẹ́ ká parẹ́ ẹ jẹ́ ká mójú kúrò ó ti ṣubú Ọlọ́run á tún bá wa gbé dìde padà tèmi nìyẹn ṣùgbọ́n wípé ó máa sanwó òṣìṣẹ́ ó máa gìbá máa sanwó òṣìṣẹ́ ṣé aláìsàn ní kọ́kọ́ sàn kó tó máa sanwó òṣìṣẹ́ ẹni tẹ́ fẹ́ gbowó fún òní ẹ̀ ní kọ́kọ́ gbowó fún kẹ́ tó máa sanwó òṣìṣẹ́ àṣeyọrí wo ló ṣe ń sìn ó gbé èèyàn wá ẹ̀ ṣàṣeyọrí ẹ̀ ń gbowó ẹ̀ ń ra ráìsì ẹ̀ bá àwọn ọmọ ìjọ ṣé dídán náà fi tí ẹ wá ṣé dídán náà fi ń bọ̀yàn lọ́jọ́jọ́ Sunday mo béèrè ṣé dandan náà fi ń bọ̀yàn ó fẹ́ sọ rẹ̀ pé chọ́ọ̀chì tiẹ̀ tayọ jù owó tó ní sápò ó wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn 500,000 ó tún máa gbowó lọ́wọ́ ọmọ yẹn oní 800 ní kó máa mú wá ẹ fẹ́ gbọ́yàn Sunday eléyìí lẹ́ni tó wà lórí àìsàn lẹ́ni tí ò lè o kó wá bọ́ àwọn èèyàn ìwọ ìjọ yín ò lè bọ́yàn ṣé bó lọ́tọ̀ ni owó ìjọ ń kọ́ o ò lè mú nínú owó ìjọ kó fi bọ́yàn ni ó ṣe jẹ́ ẹni tó wà lórí àkẹ́tì àìsàn wo ọ̀rọ̀ ẹ kíyàn kàn dákẹ́ sí torí lot of mistake ló ṣe o tún máa sọ̀rọ̀ o rọ́rọ̀ sọ nonsense ló ṣe kò sí nǹkan méjì ju nonsense lọ etí ò gbọdọ̀ bẹ́ẹ̀ gbọ́ ìwọ gan sọ̀rọ̀ o lọ jókòó inú mi dùn fún dádì pásítọ̀ mo ti rò bẹ́yìn náà máa gbèlè mo ti ẹ̀jẹ̀ rí iná torí gbogbo olóòótọ́ ẹni tí mo mọ̀ ní ẹni ìpè ò ní gbèlè ẹlẹ́yìn gbogbo ẹni ìpè tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́ kò sẹ́ni tó máa gbèlè ẹlẹ́yìn tó bá jẹ́ ọ̀run lájọ ńlé hàn ní gbèlè ó ṣe mistake nìyẹn ẹ jẹ́ ká dá lẹ́bi báyìí kó rí Démọ́lá pé kó lọ sun orun mẹ́ta tí ènìyàn sùn ẹ jẹ́ ká gbó bá ṣe gbó ẹ̀yìn náà ni wàá gbó sọ́tún gbó sósì tó bá gbá ẹ síbí wàá gbá ẹ síbí ohun tó jẹ́ èèyàn kọ́ṣẹ́ iṣẹ́ Olúwa nìyẹn
wà á gbọ́n nígbà tí wọ́n gbá ẹ̀mí wọ́n gbẹ́bí wà wá lọ bàbá mi mo ti ṣẹ̀ ẹ̀ orí àwa pé bẹ́bí máa pa ẹ́ jẹ́ kẹ́bí pa ẹ́ ọlọ́run máa lànà àwọn tó kó fún ẹ jẹ́ kó tú ẹ kí ló dé tó ń ṣe foundation rọ kiri àwọn yẹn tó bá jẹ́ àwọn olórí ẹ ló pè wọ́n ohun tó bá ṣe fún ẹ ní kọ̀kọ̀ fún church gbájúmọ́ church kó máa rán church ẹ lọ àwọn èèyàn tó bá ní ìdìrànlọ́wọ́ ní church ẹnìkan ti tó jẹ́ kí àwọn tó kù máa lọ jẹ́ kán máa lọ sí ilé ìjọba kán lọ bá Mákindé ṣé ìwọ ni gọ́vnà ni ìwọ ni pẹ́rẹ́sidẹ́ǹtì ó ṣe jọ́dún ẹ̀ ló takú wọn sí wọn gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ lọ sí gbogbo àwọn tó wà ọ̀dọ̀ Àgbàlá Gabriel ẹ jẹ́ kóńkàkù wọn máa tó ṣòro wọn lọ lé wọn ẹ jẹ́ kán lọ máa bá gọ́vnà Mákindé ebi Ìbàdàn lẹ́wà ẹ lọ bá Mákindé kó lọ máa yíyanjú ìṣòro yín òun ni bàbá ìjọba ọ̀ọ́kẹ́ gbọ́dọ̀ bàbá Tinubu lọ kẹ́ lọ máa jókòó tì lọ́rùn ṣé Démọ́lá jẹ́ ó dá hospital sílẹ̀ tó fẹ́ wò yín sàn òun ṣe mírèkù ni ojú prayer ni jẹ́ kán wá fún ẹni tó bá fẹ́ sìn ẹ wá church kẹ́ padà sílé yín má gbé anybody tíra máa rọ́ọ̀nù church yẹ tó bá jẹ́ 20,000 lágbára ẹ ká àwọn olóore tó ti mọ̀ ń sìn ó bá jẹ́ 20,000 náà lè dá fún ẹ mo fẹ́ ṣe èèyàn kan lóore èèyàn kan lágbára wá gbé lónìí lọ́ra kó 20,000 ẹ fún kó ní kálukú máa relé ẹ ohun tí wọ́n bá dẹ̀ rí nínú ìdámẹ́wàá ṣọ́ọ̀ṣẹ̀ jẹ́ kó tó ẹ lọ wá ṣẹ́ṣe ó ṣe wòlíì lọ wá ṣẹ̀ṣẹ̀ Démọ́lá lọ máa ṣiṣẹ́ mi ebe ó dá school lẹ́ǹgbà kan inú gbogbo tó ń rí náà ni àti dá foundation school lẹ́ o ti rí nǹkan náà wọ́n ti ra mọ́tò oríṣiríṣi fún ẹ náà àwọn tó bá nínú iṣẹ́ ìránṣẹ́ gan wọn tí ní opportunity yẹn o ti ní nǹkan ó ti tú ẹ náà Démọ́lá má bá ṣe Olúwa jẹ́ náà má bá ṣe Olúwa jẹ́ o iṣẹ́ Olúwa ti ń bàjẹ́ lọ́wọ́ ẹ Démọ́lá ẹnu ti ń kùn ẹ́ àwọn kan jáde wọn ló bẹ̀rẹ̀ sí bá wọn lò pọ̀ àní èmi tí ẹ má da rúrú pọ̀ mọ́ sápá ẹja náà kọ̀ọ̀kan èwo tún ní bá lò pọ̀ wọn lá ìṣòro làwọn gbé débẹ̀ wá ní kán wá rí ẹ lóòótẹ́ àwọn lọ bá ẹ ó gbára wọn lọ ìkan ló fẹ́ ṣeun pa òfun ní kọ́bọ̀ ìkan ló fún ní 50,000 bóyá ó gbá òun ní blocking àìmọye ẹni tí ò sọ tiẹ̀ jáde àìmọye ẹlòmíà lòun ò fẹ́ fojú olóore gúngi sóore lòun ṣe wọ́n bẹ́yẹn oore tó ló fẹ́ ṣe fún èèyàn tó gba pátá ń di ẹ̀ o ṣe lóore lójú ààrẹ ṣé bọ́lọ́run ṣe ṣèwọ́ lóore nìyẹn orí ẹ̀ mélòó lọ́lọ́run ní kò gbélẹ̀ mo béèrè ìdámẹ́wàá wo lo fún Jésù níbẹ̀ tó ná ìyá Àgbàlá Gabriel yẹn ṣé bòun gan ṣe nìyẹn ẹni tó bìdì Àgbàlá Gabriel gangan ṣé ó gbapá ṣe náà gba pátá lẹ́dí ìyá yẹn títí tó fi di 90+ tó wà yẹn kí ló dé tó fẹ́ bọ orúkọ ìyá oníyà jẹ́ lọ wá ṣẹ́ṣe kí ni qualification ẹ kí ló kà lọ fi máa ṣiṣẹ́ náà ṣé dídán náà fi ń gbẹ̀yàn wá sórí afẹ́fẹ́ ni enough is enough o má bá ṣe Olúwa jẹ́ o iṣẹ́ Olúwa ò dẹ̀ lè bàjẹ́ fún rẹ̀ àfẹ́ tó fẹ́ bá yí ara rẹ̀ ìgbà tán bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ṣe bí Démọ́lá la bẹ̀rẹ̀ sí pariwo ṣé Jésù la pariwo ìwọ ní orúkọ tiẹ̀ ló ń bá yí ẹ̀ jẹ́ èèyàn máa ń nà tán lórí gbogbo nǹkan tó bá ń ṣe ni mo fẹ́ gbowó fáláìsàn ẹjọ́ o ìníṣẹ́ mi ò lábọ̀ inú aláìbí abá ti ń wa aláìsàn náà láti ń wa ara ẹni o èmi náà máa gbà fúnra mi ń bẹ̀ o ọmọ Nàìjíríà wà ó mú bó ṣe rí nìyẹn inú àwọn èèyàn túbọ̀ máa dùn sí ẹ sí ni wọn á ló tiẹ̀ tún sọ́ta ó lóun fẹ́ gbà tó bẹ́ẹ̀ ní sa àwọn ọmọ tí mo kó jọ èmi ni mò ń san sálárì wọn ẹlòmíì lè máa bẹ́ẹ̀ gbé yẹn ìmọ̀ ojú àánú tí ọmọ Nàìjíríà ní mo gbé fún àwọn ọmọ Nàìjíríà kudos to you ẹlòmíì lè máa gbé láti abroad yẹn pé má wọrí sórí gbogbo àwọn queues ẹ yẹn àwọn ọmọlẹ́yìn àwọn ọmọ tó ń ṣe wàhálà ẹ èmi máa san sálárì mo mọ̀ wọ́n débẹ̀ torí àwọn kan wà tọ́lọ́run ti gbà fún tí wọ́n fẹ́ máa ran iṣẹ́ Olúwa lọ́wọ́ ṣùgbọ́n torí àṣemáṣe báyìí torí àìní nà tán irọ́ díẹ̀ òtítọ́ díẹ̀ ó máa ba òtítọ́ yín jẹ́ kí ló dé tó nà tán ẹ jọ̀ọ́ mo máa san sálárì o tá a bá ti gba 10 million àwa náà máa gba owó ẹ̀hún múyàn sí oye tó bá dẹ̀ wù ẹ́ ló lè gbà wàá ti sọ fẹ́ni yẹn láti ilẹ̀ eléyìí kó kọ́ ẹ lọ́gbọ́n anybody bóyá Ọlọ́run sì máa fún ẹ ṣe kò sì rí mi ṣe tẹ anybody bá dẹ̀ ti gbọ́n náà nìyẹn ṣùgbọ́n gbọ́ ẹni tó bá ti gbé wá wọ́n ní àsọ́ọ̀lẹ̀ ni àǹtí foundation ti wà yìí a máa fún yín ní 30 million ibi tágbára wá gbé nìyẹn ṣẹ́ẹ̀dẹ̀ rí tí 30 million yín bá ti pé
àwa náà máa gbà tiwa bọ̀ a máa gbé yín wá torí tá a bá gbé yín wá ọmọ Nàìjíríà ò lè rẹ́ anybody láì gbé èèyàn kókò wá tọrọ owó ẹni tọ́lọ́run bá fìfẹ́ sí lọ́kàn ni ṣùgbọ́n a tún máa gbé yín wá o torí pé a fẹ́ sanwó àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣe wàhálà torí yín a máa san sálárì tiwa ló kù o bọ̀ owó tiyín kọ́kọ́ máa pé báyé ṣe mọ́ ṣe ń ṣe nìyẹn lọ béèrè lọ́wọ́ àwọn tí ń ṣe NGO wọ́n máa ń sọ sílẹ̀ ni àwọn NGO gan wọ́n máa ń ranra wọn lọ́wọ́ àwọn ló máa da àwọn kan wà ìjọba ọ̀dọ̀ ìjọba náà ti máa gbà á lọ sí Amẹ́ríkà náà ìwọ nìkan kọ́ ló ń ṣe náà àwọn Amẹ́ríkà mo láwọn kan tó ń ṣe ń bẹ̀ tó ń ṣe charity tó ń ṣe wọ́n ní Amẹ́ríkà fúnra ìjọba ló ń sponsor yẹn ló máa sponsor ẹ̀ kì í ṣe àwọn individual person ìjọba àpò ìjọba ló ti máa wá direct ẹjọ́ mo fẹ́ ṣe charity o àwọn máa ràn ẹ́ lọ́wọ́ tó bá ti ráwọn èèyàn tó gbé wá tí condition wọn àwọn ló máa sponsor ẹ̀ ìwọ wọ́n wá ń sponsor nìyẹn o tún náà tán o mọ̀ bọ́n ṣe ń ṣe Ọlọ́run dáríjì ẹ́ torí àbúrò wa tó jẹ́ ni tó àìjẹ́ bẹ́ẹ̀ mo mọ tó yẹ kí n ṣe fún ẹ bọ̀ Ọlọ́run kó dáríjì ẹ́ o Ọlọ́run kó dáríjì ẹ́ torí o gbomijé lójú mi Ọlọ́run máa pa àṣìṣe ẹ rẹ́ gbogbo wa la láṣìṣe ẹ jẹ́ ká parẹ́ ẹ jẹ́ ká mójú kúrò ó ti ṣubú Ọlọ́run á tún bá wa gbé dìde padà tèmi nìyẹn ṣùgbọ́n wípé ó máa sanwó òṣìṣẹ́ ó máa gìbá máa sanwó òṣìṣẹ́ ṣé aláìsàn ò ní kọ́kọ́ sàn kó tó máa sanwó òṣìṣẹ́ ẹni tẹ́ fẹ́ gbowó fún òní ẹ̀ ní kọ́kọ́ gbowó fún kẹ́ tó máa sanwó òṣìṣẹ́ àṣeyọrí wo ló ṣe ń sìn ó gbé èèyàn wá ẹ ṣàṣeyọrí ẹ ń gbowó ẹ ń ra ráìsì ẹ bọ́ àwọn ọmọ ìjọ ṣé dídán náà fi tí ẹ wá ṣé dídán náà fi ń bọ̀yàn lọ́jọ́jọ́ Sunday mo béèrè ṣé dandan náà fi ń bọ̀yàn ó fẹ́ sọ rẹ̀ pé chọ́ọ̀chì tiẹ̀ tayọ jù owó tó ò ní sápò ó wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn 500,000 ó tún máa gbowó lọ́wọ́ ọmọ yẹn ó ní 800 ní kó máa mú wá ẹ fẹ́ bọ̀yàn Sunday eléyìí lẹ́ni tó wà lórí àìsàn lẹ́ni tí ò rè tí ò lè o kó wá bọ́ àwọn èèyàn ìwọ ìjọ yín ò lè bọ́yàn ṣé bó lọ́tọ̀ ni owó ìjọ ń kọ́ o ò lè mú nínú owó ìjọ kó fi bọ́yàn ni ó ṣe jẹ́ ẹni tó wà lórí àkẹ́tì àìsàn wo ọ̀rọ̀ ẹ kíyàn kàn dákẹ́ sí torí lot of mistake ló ṣe o tún máa sọ̀rọ̀ o rọ́rọ̀ sọ nonsense ló ṣe kò sí nǹkan méjì ju nonsense lọ etí ò gbọdọ̀ bẹ́ẹ̀ gbọ́ ìwọ gan sọ̀rọ̀ kó lọ jókòó inú mi dùn fún dádì pásítọ̀ mo ti rò bẹ́yìn náà máa gbèlè mo ti ẹ̀jẹ̀rìí iná torí gbogbo olóòótọ́ ẹni tí mo mọ̀ ní ẹni ìpè ò ní gbèlè ẹlẹ́yìn gbogbo ẹni ìpè tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nítòótọ́ kò sẹ́ni tó máa gbèlè ẹlẹ́yìn tó bá jẹ́ ọ̀run lájọ ń lé hàn ní gbèlè ó ṣe mistake nìyẹn ẹ jẹ́ ká dá lẹ́bi báyìí kó rí Démọ́lá pé kó lọ sun oorun mẹ́ta tí ènìyàn sùn ẹ jẹ́ ká gbó bá a ṣe gbó ẹ̀yìn náà ni wàá gbó sọ́tún gbó sósì tó bá gbá ẹ síbí wọ́n á gbá ẹ síbí ohun tó jẹ́ èèyàn kọ́ṣẹ́ iṣẹ́ Olúwa nìyẹn wàá gbọ́ nígbà tó bá gbá ẹ níbi wọ́n á gbé ìwà wá lọ bàbá mi mo ti ṣẹ̀ ẹ̀ orí àwa pé wàá wá rí bọ́n ṣe ń rìn ẹ̀kọ́ tẹ̀ ìrọ́jú gbà àìlẹ́kọ̀ọ́ ni o tán bá ní ẹ̀kẹ́kọ̀ọ́ iṣẹ́ Olúwa ẹ̀ ní rọ́jú gbà bẹ́ẹ̀ ṣe máa tọ́ ṣọ́ọ̀ṣì kiri nìyẹn gbogbo báyà yẹn lẹ́ẹ̀ ti ní pè ó yẹ kó lẹ́nu wọ́n máa o ò tí ì rí kán gbá ẹ sọ́ọ̀tún gbá ẹ sósì ó ṣe bẹ̀rẹ̀ ó ṣe wọnú ayé ní báyìí orí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa pé bọ̀ nísìn èmi náà ìgbà tí mi ìgbọ́n wọ́n ti gbá mi sọ́ọ̀tún gbá mi o gbọ́dọ̀ jìyà ẹ̀ gbà torí ẹ bá ti pé wà sí dáa iṣẹ́ aṣẹ bẹ̀rẹ̀ o tí bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa o iṣẹ́ foundation ló sì ń ṣe iṣẹ́ Olúwa gangan tí o rò bí o fẹ́ ṣe mi tí rí ẹ nídìí iṣẹ́ Olúwa foundation ló bójútó o foundation ẹ̀yin ya Démọ́lá ẹ̀gbọ́n Démọ́lá àbúrò Démọ́lá ìyàwó Démọ́lá ẹ lọ fà létí ẹ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ kàwé jù lọ ẹ sì tẹ̀ dáhùn báyìí la ṣe ń ṣe àsọtán ni oye báyìí di iye percentage wa rèé oye báyìí la máa gbà fún ẹ kò ní dì kan lọ́wọ́ bí àwọn oríkì kinní kan ìkan òjù kan kinní kan bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o ògbà yìí ò ní borí very dark man ẹ jọ̀ọ́ very dark man orú ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ wa lórí afẹ́fẹ́ yìí very dark man èmi náà olólùfẹ́ mi ni àbí kí ni mo pè é mo nífẹ̀ẹ́ rẹ ìwọ náà bọ́ síta onígẹ̀ yìí sínèjì àbí kílẹ̀ ń porúkọ ẹ̀ ohun àìpò ìwọ náà bọ́ síta
ó já ipo oníwọ̀ náà ó fẹ́ kú wọ́n náà da ipo mu ẹ̀ wá ń fi ipo ṣe content wọ́n tún wá gbé ẹ wọ́n ló ti kú o wọ́n lọ sí gbogbo àwọn tó lọ sí ẹ náà rẹ́rìn wọ́n ń sunkún kò yé mi ẹjọ́ ṣé Very Dark Man ti kú pátápátá àbó sì wà láyé nonsense ni nǹkan tó ṣe yẹn tó bá jẹ́ ó sì wà láyé o mo rí fídíò àwọn ọmọ kan náà ń sìn àwọn náà ti bẹ̀rẹ̀ sí mú ọ̀rá àwọn fẹ́ dá yìí àwọn ọmọ kan tiẹ̀ sọ̀rọ̀ ní ẹjọ́ ẹ̀yin bàbá ẹ má bá wa sorú kọ́ńtẹ̀tì yẹn mọ́ ohun tá a lè fojú sí wípé ó lè pààyàn ṣe ráyé yín àwọn ọmọ yẹn ń sìn àwọn náà ti máa pé òkè ṣé pé ipo máa ń pààyàn ẹ jẹ́ ká lọ try ipo àwọn náà máa bẹ̀rẹ̀ sí try ipo orú ẹ̀kọ́ wo nìyẹn Very Dark Man mo wà disappointed ní you ìwọ náà àti ẹlẹgbẹ́ rẹ̀ obìnrin náà bóyá náà ti kú bó ti yè ọlọ́run má jẹ́ erékeré ni wọ́n ń pè é erékeré bí o àṣà erékeré ẹ bá wa ohun tí ẹ mọ̀ wípé fóònù lẹ gbé dání àwọn ọmọ tó ń bọ̀ lọ́la máa rí fóònù yìí gbogbo ń tẹ́ ṣe sílẹ̀ ni wọ́n máa wò àwọn ọmọ kan ti ń lò 13 àwọn náà lọ máa dán wò ẹ jọ̀ọ́ ìjọba ẹ bá wa mójútó yẹn o ọ̀rọ̀ aláìpòdé yìí ẹ bá wa mójútó ẹ bá wa tètè sọ̀rọ̀ síta ẹ ṣe sórí rédíò ẹ gbé sí káàkiri ọmọ tá a bá rí ipo lọ́wọ́ ẹ̀ yàtọ̀ sí kó fẹ́ fi fọṣọ ẹ máa mú ẹ̀wọ̀n ní o ẹ tètè fi yẹn halẹ̀ mọ́ wọn ẹ̀wọ̀n ọdún mẹ́ta ló máa lò ẹni tó bá mú ipo dání ẹ̀wọ̀n ọdún 3 ni yàtọ̀ sí kó fẹ́ fi fọṣọ bí yẹn ṣe rí nìyẹn o àǹtí Bísọ́lá Ẹlẹ́yẹlé àǹtí ànírídánwò Ọlọ́run Mósè Orímọládé abamidúró tì í bọ̀ mo rò bí ọ̀dọ̀ Bọ́sì Ọ̀sínlọ́wọ̀ lẹ́ ń lọ ṣé Bọ́sì Ọ̀sínlọ́wọ̀ kò ràn yín lọ́wọ́ torí mo rí pé Ìkẹjà lẹ́wà àbí téèyàn bá ṣàǹbó lówó rìn inú sẹ́ráfù yìí tó jẹ́ ṣọ́ọ̀ṣì wọn náà lọ mo rò bóyá kán gbé ṣúbà kán gbé eyín sókè Ọlọ́run kó ṣàánú ọmọ sẹ́ráfù ọ̀dọ́ Bọ́sẹ̀ lèmi rajú yín mọ́ pé ẹ̀ tiẹ̀ máa jẹmù láyé lọ́dọ̀ wọn bẹ̀ yẹn àṣẹ lórí irọ́ ni bọ̀ bàbá Ayọ̀délé ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn náà sà orú bẹ́ẹ̀ ṣe describe ọ̀rọ̀ yẹn lórí afẹ́fẹ́ ó kù díẹ̀ káàtó dádì o èmi náà fẹ́ràn yín gbogbo ẹ̀yin tí mo fẹ́ràn náà lẹ́kàn disappoint mi jọ rẹpẹtẹ ẹ fẹ́ ṣoore fún yàn nìyẹn orú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe pé yẹn dádì kò dáa ìránṣẹ́ Ọlọ́run la pera wa ta ọmọ tó ń sunkún yẹn kò yẹ ẹ ti ń sọ̀rọ̀ ọ́ bọ̀ o ẹ wá fẹ́ mọ orúkọ ẹ̀ kí lorúkọ sísítà yẹn gẹ́gẹ́ bí ẹni tí a fi ẹ̀mí mímọ́ tọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń kó ènìyàn tó ní mẹ́ńtọ̀ ẹ mọ̀ pé àwọn kan wọ́n fi yín ṣe mẹ́ńtọ̀ dádì àwọn kan fi yín ṣe mẹ́ńtọ̀ àwọn kan wò yín pé mẹ́ńtọ̀ that is mentor ẹ wá bọ́ síta mẹ́ńtọ̀ rẹ̀ sọ fún ẹni tó fẹ́ ṣe lóore nígbà tí Jésù sọ wípé ohun tí ọwọ́ ọ̀tún rẹ̀ bá ṣe má jẹ́ kí ọwọ́ òsì rẹ̀ mọ̀ mo la gbé Bíbélì sí mo la jù sí ọmọ tó ń sunkún yẹn kí lorúkọ ẹ̀ Bùsọ́lá Akẹ́lẹ́lé wá ní Sunday yìí kó wá gba ọdún 1 million tó o bá ti wá mọ́ ní Sunday yìí kò sówó mọ́ dádì rárá mi ò expect ẹ̀sìn yín rárá tóru àwọn ọmọdé bíi Démọ́lá tó ń bọ̀ àwọn tó ń bọ̀ tán bá ṣerú ó yẹ ká gbá wọn dì í ká correct wọn pé rárá wọn ń ṣe bẹ́ẹ̀ orú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo nìyẹn orí ẹ̀dẹ́ ni wọ́n ń pè oore tí ò nítumọ̀ kò yẹ bẹ́ẹ̀ sà oore yẹn ẹnìyàn ti fún mi ní 1 million náà kò bí mo bá dúpẹ́ jù gan a máa bú mi màámi ẹ má pè mí o ẹ má pè kò ní gbé kọ̀ ó fún mi ní 1 million kò ní gbé kọ̀ bí mo ti ń pè jù tó rọ́ mọ̀ pé ọdún kan ni mo fi máa dúpẹ́ oore bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn máa dúpẹ́ títí Jésù ó fi dé ni sí lẹ́yìn 1 million wọ́n dẹ̀ títí ń ṣe lọ kò tí ì dáwọ́ dúró kí wá ni ọmọ tó ń sunkún yẹn ó wọ́ àwọn olórin ó wọ́ wà ń lẹ̀ ó bù wá kù
ó rí dínkù wa. Àǹtí Bùsọ́lá, gbogbo tẹ́ ń là kọjá yẹn lèmi ìyáálé Mósè náà máa ń là kọjá. Ọlọ́run ni mò ń sunkún ẹ̀ sí lọ́rùn. Agbórúkọ lérí kọ́lọ́run fún wa ní owó kárí nǹkan ṣe, kárí nǹkan gbé ṣe. Bọ̀ ẹ̀yìn tiẹ̀ ti bló, ẹ̀yìn tiẹ̀ ti ráwọn aláàánú. Ṣé bọ́n tiẹ̀ ti bá yín fi álbọ̀mù yín wọ́n? Bàbá Báyọ̀wá ti gbé dáadáa náà. Èmi kò tiẹ̀ tí ìsẹ́ni tó bá ń gbé tèmi, èyí tí ì rí promoter. Ojoojúmọ́ ni mò ń wá ọpẹ́lọpẹ́ bọ̀dá Láre Tẹríba. Táì ṣe Láre Tẹríba lára mi kò sí ìyàn. Èmi ò tiẹ̀ tí ì rẹ́ ní promoter tó bá mi gbé álbọ̀mù mi. Èmi fúnra mi ni mo ti ń ta nǹkan mi. Èyí tí bọ̀dá Láre fún mi ṣe ló ń dá owó mi fún álbọ̀mù ló fi kó padà fún mi kí n lọ máa tà á. Ṣé bẹ́yìn tiẹ̀ ti rí ó yẹ kẹ́ ti bọ̀ bùkátà wẹ́? Èmi wò pé ó yẹ kẹ́ ti nílé, ó yẹ kẹ́ ti rí nǹkan gbéṣe ní gbogbo ìgbà tẹ́ ti jẹ lọ yẹn, ó yẹ kẹ́ ti fi rí nǹkan dì mọ́lẹ̀. Bọ̀ kò sẹ́ni tó kọjá àṣìṣe. Ọlọ́run á dáríjì yín, ẹ̀yin náà kò yẹ kẹ́ bọ́ síta. Ó yẹ kẹ́ ẹ tọ̀ àwọn olórin àgbà ọ̀dọ́ Ọlọ́run ṣàánú àwọn olórin òun náà. Oníkálukú ló ní bùkátà tiẹ̀, ṣùgbọ́n ẹ bá sì pè èèyàn méjì mẹ́ta náà àmàdẹ̀sí máa dìde síra wa ju orí afẹ́fẹ́ pé káwá pé ebi ń pa wá ń sunkún. Èyí tí wọ́n wá fi ń yẹ̀yẹ́ wa yìí ó dùn mí, ṣùgbọ́n àrí nǹkan kan ṣe. Ìgbà kan mo rò bí ìyá Àjàyí ní ẹ wá kọrin ṣọ́ọ̀ṣì ń ṣe owó tó tówó kọ́ná fún yín. Orúwa àlẹ́bù gbogbo wọn lẹ̀mí ń bú, wọn jẹ́ ń ṣe mí lóore, mi ò dẹ̀ rán wọn. Èmi rò bí gbogbo ẹ̀yin tí ò bú wọn yìí wọ́n máa ṣe yín lóore, torí èmi ò rán wọn. Ẹni Ọlọ́run bá rán mi sí, ẹni tó bá mọ̀ mí ló máa ṣe mí lóore. Èmi ò jí sọ̀rọ̀ owó èèyàn, ò bá fún mi lówó tó o bá ṣe nọ́ńsẹ̀sì ṣíṣe Olúwa mo máa bú ẹ, èmi máa sọ̀rọ̀ sí ẹ, kì í ṣe èébú o, mo máa correct ẹ. Owó ẹ ló máa gbé sẹ́yìn, èmi ò worship owó o, ò bá fún mi lówó, ò bá ẹni fún mi lówó gan mọ̀ mí. Bó o fún mi lówó tó o ṣe nọ́ńsẹ̀sì wá gba tiẹ̀. Tèmi dáyà nìyẹn. Àǹtí ẹlẹ́ẹ̀lẹ́ máa bá àánú pàdé o, ẹ rà láàánú ẹ rò lóore. Èmi náà ń wá promoter, mò ń wá promoter o, mò ń wá promoter o. Àdúrà wa gbà, iṣẹ́ ìránṣẹ́ ò ní bọ́ yílẹ̀ mọ́ wa lọ́wọ́. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká ṣàtúnṣe. Bọ̀dá Táíwò Adégbòdù, ó dùn mí, ó dùn mí, kò sí ohun tí a rí ṣe, kò sẹ́ni tó lè rí kọ́kọ́rọ́ ikú dá dúró. Bọ̀dá Táíwò ó sọ̀rọ̀ kan nínú fídíò wípé lọ́sẹ̀ tó lọ àbí bí yóò sùn báyìí ni, ó ní òun ò lè gbápá, òun ò lè gbẹ́sẹ̀ mọ́. Ọlọ́run kọ́kọ́ fi ìyẹn ó ń sọ fún ẹ wípé máa múra sílẹ̀. Wọ́n ní títí alẹ́ ló sí, ó lòun padà wá. Ọlọ́run ti ń sọ fún wípé ṣùgbọ́n second chance ni wọ́n fún wípé bóyá ronú pìwàdà tí ọlọ́jọ́ wá fi dé pátápátá yìí. Ìwọ náà bàbá màmá máa múra lẹ̀, ọjọ́ ikú ò ní pẹ́ mọ́, Jésù ò ní pẹ́ dé. Ẹ jẹ́ ká máa ṣe ohun gbogbo bí ẹni tí ò ní ṣèmí. Òjò ti ń rọ̀ o, ẹ jẹ́ ń lo microphone. Máa ṣe ohun gbogbo bí ẹni tí ò ní ṣèmí mọ́, máa hùwà bí ẹni tí ò ní dọ̀la. Àwọn ọmọlẹ́yìn Jésù Kristi iṣẹ́ ìránṣẹ́ ò gbọdọ̀ bàjẹ́ lọ́wọ́ wa. Gbogbo ẹ̀yin tí a ṣàtúnṣe rẹ́rẹ́rẹ́rẹ́ yìí, ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe. Ìwọ tọ́lọ́run ò pè nílànà wòlíì, bó o fẹ́ fi tipátipá ṣe wòlíì, wà á tẹ́bọ̀ ni. O máa tẹ́bọ̀ ń bẹ̀ torí àkíyèsí díẹ̀. Ìwọ tó bá jí ẹ̀bùn nìkan ló ní tó o fẹ́ ranjú mọ́ iṣẹ́ ìpè, wà á tẹ́bọ̀. Torí Ọlọ́run ò ní jẹ́ kó o bá ṣẹ́hùn jẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa lọ ṣàtúnṣe. Very dark man. Àwọn èèyàn ń pè é ní ọ̀gá àwọn rátẹ̀ àbí rátẹ̀ ni. Ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ wọn nígbà tí wọ́n bá mú àìpò lójú wọn? Káwọn ọmọ náà bẹ̀rẹ̀ sí lọ máa mú àìpò, àbí tó bá ti ronú lẹ́ẹ̀mejì wọ́n lọ mú àìpò, wọ́n wá máa fi àìpò ṣeré. Àti wípé àwọn tó ń ṣe àìpò jáde ṣe ẹgbẹ́ ta tí wọ́n jẹ́ ni. Ẹgbẹ́ kan kó bá wọlé pé kíjọba ní àwọn ti pa àṣẹ tó lè pààyàn ni. Ẹjọ́ ṣé ẹnu náà ní ẹ̀dá sí ni àbí wọ́n ní ẹbí kọ́ṣọ́?
ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o gbogbo tó lè tarnish gbogbo tó lè bà tàwọn ọmọ tó pọ̀ jẹ́ máa sábà lórí afẹ́fẹ́ yìí. Àgbàlá Gabriel Adémọ́lá Amúsàn lọ ṣàtúnṣe. O ti ṣì Ọlọ́run, o ti ṣẹ́ ènìyàn, lọ wá ojú Ọlọ́run, lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Kó dẹ̀ padà sí ìlànà tí Ọlọ́run pè ẹ́ sí. Ìwọ fún ẹ máa mọ̀ pé ìlànà tó wà yẹn kọ́. Ṣé bátìrì náà ti tán? Hallelujah. Ìlànà tó wà yẹn kọ́. Lọ bèrè lọ́wọ́ màmá yẹn dáadáa. Kì í ṣe ìlànà ibi tí ó wà tó yẹ kó wà ló wà yẹn. Èmi ìyá Lémọ́sì ni mo sọ fún ẹ. Kì í ṣe ìlànà ibi tó yẹ kó wà yẹn. Ìyá yẹn lọ mú padà sí ìlànà Kérúbù àti Séráfù tó yẹ kó wà. Torí ìyá yẹn ti ń da májẹ̀mú lọ. O ti bá ìyá yẹn dá Àgbàlá Gabriel tó yẹ kó máa mú ayọ̀ wá sí i. O ti sọ di nǹkan míì mọ́ ìyá yẹn lọ́wọ́. Ogun ayé ò ní borí wa. Ẹ jẹ́ ká ṣàtúnṣe o. Ìmọ̀ràn mi sí wa nìyẹn. Bá o bá fẹ́ ṣoore nà tán nídìí oore tó fẹ́ ṣe kó mọ̀ bá jẹ̀bi. Bí mo bá fẹ́ ṣoore mo gbọ́dọ̀ nà tán kí n mọ̀ bá jẹ̀bi. O ò ní jẹ̀bi, o ti ń jẹ̀bi. Ìwọ fúnra ẹ báyìí ló jẹ́ káwọn èèyàn máa bú ẹ. Oore ló dẹ̀ ló fẹ́ ṣe ṣùgbọ́n o ti lóṣòó ti o. O ti lóṣòó ti oore tó ṣe. Oore tí ò ní ìtumọ̀ ni o. Oore tí ò ní ìtumọ̀ náà pè é. Bí gbogbo ayé bá rí ẹ wípé òun ṣoore tó bá jẹ́sẹ̀ làwọn tó ń ṣoore fún sunkún Ọlọ́run nìkan lórí ẹ tó mọ̀ wípé irọ́ lóore tó ń ṣe. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí wọ́n bá ṣẹ́hun jẹ́ àbùkù kan ò ní kan. Ó ní ògo mi lèmi kì yóò fi fún ẹlòmíì. Táwọn ènìyàn bá ti bẹ̀rẹ̀ sí yìn ẹ́ ju Ọlọ́run lọ Ọlọ́run máa jẹ́ kán máa ṣìṣe ẹ. Tó bá jẹ́ irọ́ kan wà bẹ́ẹ̀ tó ń pa Ọlọ́run máa jẹ́ kán máa ṣìṣe tó ń ṣe. Ọlọ́run fẹ́ kọ́ mọ àṣìṣe tó ń ṣe ní kọ̀ọ̀kan òun lélẹ̀ ṣe jáde. Ẹ̀sùn ẹ ti kún níwájú Ọlọ́run. Òsùn ẹ ti kún, lọ ṣàtúnṣe. Démọ́lá lọ ṣàtúnṣe. Ogun ayé ò ní borí ẹ. Èmi fẹ́ràn ẹ o. Gbogbo bí mo ṣe ranjú tí mo bú ẹ yẹn, mo bú ẹ nínú ìfẹ́. Àbúrò mi tí mo lórú ẹ̀ tóun náà ń ṣiṣẹ́ Olúwa. Tẹ́mi náà ń ṣiṣẹ́ Olúwa tí mi ò fẹ́ kí iṣẹ́ Olúwa bàjẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ní gbogbo ranjúranjú mi yẹn o. Lọ ṣàtúnṣe. Èmi ò fẹ́ bẹ́ẹ̀. Wọ́n ń ṣiṣẹ́ Olúwa bẹ́ẹ̀. Wọ́n ń ṣoore bẹ́ẹ̀. Kí iṣẹ́ tá a gbé dání kó mọ̀ bá dì sọ̀rọ̀ òdì sí. Ó ní iṣẹ́ ìránṣẹ́ ò gbọ́dọ̀ dì sọ̀rọ̀ òdì sí nípasẹ̀ yín. Lọ ka ìwé 2 Corinthians 6. 2 Corinthians 5, 2 Corinthians 6 lọ gbọ́n tó wí bẹ́ẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ ò gbọ́dọ̀ di sọ̀rọ̀ òdì sí, kò gbọ́dọ̀ di àbùkù. Ẹ lọ mọ tẹ́ ń ṣe. Ogun ayé ò ní borí wa. Ẹ̀yin èèyàn mi, àní dààmú o. Gbogbo àwa olórin a kó ara fẹ́ra kù. Ọlọ́run á dúró tì wá ànírúkú ọ̀wọ́wọ́. A lè wí lè ṣe sọ̀rọ̀ kan wípé bóyá program tí Ìyábọ́lá rẹ ní ẹnìkan ríran sí wọn. Ó pè wọ́n wípé káwọn sọ fún àwọn olórin kí gbogbo wa ṣe ìṣòro àbí ká kóra wa jọ ká gbàdúrà. Oníkálùkù dẹ̀ pera wọn lórí stage ẹ̀. Bọ́ a lè wí lè ṣe ní bóyá àṣẹ dáadáa ni gbogbo ilé ìṣe ṣẹlẹ̀. Wẹ́ èmi á ní kẹ́rí bíbọ̀dì ẹ jẹ́ ká kóra wa jọ ní state. Kò síbi ẹyọ kan ṣoṣo tó lè gba gbogbo àwọn olórin. Àwọn olórin ò dẹ̀ lè wá at the same time. State by state. State by state àwọn olórin. State by state. State by state ẹ jẹ́ ká kóra wa jọ kí gbogbo wa ṣe physical. State yẹn lọ ṣe ń bẹ̀ state ibi tó wà ká ṣe physical yàtọ̀ sí online prayer. Bóyá ìyẹn ni ṣùgbọ́n pé kí gbogbo ẹ tó wà ní Kaduna kó máa bọ̀ lẹ́kọ̀ọ́, ẹ tó wà ní London kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ kò lè possible. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe ní state tá a wà. Ká gbàdúrà físíkà tí Ọlọ́run pa láṣẹ fún gbogbo àwọn olórin. A ò ní kú fún ọ̀wọ̀wọ́. Ọlọ́run á bá wa dáwọ́ ibi dúró. Gbogbo olórin mo dẹ̀ ti torí mo ti sọ fún wa ẹ jẹ́ ká máa sinmi. Tí wọ́n ṣe rí ẹ máa sinmi. Ẹ jẹ́ bọ́ rí ẹ náà ń pè ẹ́ o. Tí wọ́n bá rí ẹ wọ́n máa pẹ́ lòmíì o. Má jẹ́ kán lò ẹ́ pa. Tó o bá ti morí kọ
wọ́n á máa pè ẹ́, ìwọ ni kó o fọgbọ́n orí ṣe. Ní ọ̀sẹ̀ o gba iṣẹ́ bíi 7 àwékò, o gbaṣẹ́ 7 ìwọ nìkan, ṣé o fẹ́ kú láìpẹ́ ọjọ́ ni? Òun lè ṣe jẹ́ káwọn ọmọ tó ń bọ̀ míì kó gbérí, ìwọ nìkan gbaṣẹ́ 7, iṣẹ́ 7 yẹn o ò lè distribute ẹ̀. Ìwọ eléyìí náà mọ̀ ó ń kọrin, wá gba eléyìí, ìwọ wá gba eléyìí, èmi máa ṣe 4, àwọn 3 pín iṣẹ́ 3 fáwọn tó kù, ṣùgbọ́n irọ́ ẹ ní lè ṣe é. Owó tẹ̀ ń wá ò ní jẹ́, ìgbà tó bá yá ó máa rẹ bọ́dì, àwọn irinṣẹ́ yẹn máa da sẹ́lẹ̀. Ẹ̀yin rèé báyìí, ẹ nílò oògùn gidi, ẹ ní jẹun gidi, ẹ tún máa mọ ọtí. Ọtí ni yà, ọtí ni yò. Ẹ já lọ ṣàtúnṣe o. Àwọn olórin ẹ máa sinmi, má jẹ́ kán lò ẹ́ pa. Tán bá ti lò ẹ́ tán, wọ́n á mú ẹlòmíì o. Tó o bá níṣẹ́ 10, distribute ẹ̀, pín 5 kí wọ́n ṣe 5 kó mọ̀ bá kú pẹ́wú. Ogun ayé ò ní borí wa. Mo sọ yìí mo dúró, Ọlọ́run á bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ọjọ́ Thursday a máa ka Bíbélì. God bless you. Ọmọ Nàìjíríà, on behalf Adémọ́lá Amúsàn, on behalf Màmá Àgbàlá Gabriel tó jí ọmọ Séráfù tèmi, mo tọrọ ìdáríjì. Ẹ bá mi fi ojú àánú, ẹ bá mi fi dáríjì Adémọ́lá. Ó ti ṣàṣìṣe, ó ti wọ́ rẹ̀ lẹ̀, ó ti dójú tì wá. Ẹ bá mi dáríjì o. Gbogbo wa la bímọ, àwa náà lábúrò tó tó bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ó ti tẹ̀ wá mọ́rẹ̀, àwa gan tẹ̀ ti mọ̀. Màmá ẹ sábọ̀dù gbogbo àwọn tó, ẹ jọ̀ọ́ o. Tá a bá ba tiẹ̀ jẹ́, àwa náà bímọ wọn ní bàtọ́mọ wa jẹ́. Ibi tó gbọ́mọ ló wù wá mọ yẹn. Èbẹ́ èèyàn bá ṣe gbọ́mọ náà ló ṣe máa wù. Bọ̀ gbà tí gbogbo wa bá ti kẹ́nu bò báyìí, tá a gba síbí gba sọ́hún, orí ẹ̀ á pé, á lọ sùn, á lọ túbẹ̀ ṣe. Ẹ má bínú o. Àǹtí Kéjì yẹn ó ní owó ti pé báyìí, ó ti fẹ́ lọ ṣe. Ọlọ́run á bá mi gbé ẹ dìde. Ọlọ́run Mósè Orímọládé á ṣe ìlera pípé fún ẹ. O ò ní gbabẹ̀ kú. Ìwọ náà á ṣèyá àwọn ọmọ ẹ. Bó o bá tí ì lọ́kọ wàá bímọ. Gbogbo ẹ̀yin tó ti Démọ́lá ti ṣẹ̀, ẹ bá mi dáríjì o. Ọmọdé ló ń ṣe é. Ọmọdé nínú iṣẹ́ Olúwa ni, kò tí ì gbọ́n. Ọpọlọ mélòó ló wà lórí ọmọ 32 years? Bọ̀ ó fẹ́ máa rí rẹ̀ ju bí ò ti yẹ lọ ni. Ẹ jọ̀ọ́ o, mo bẹ̀bẹ̀ fún. Ẹ rí pé mi náà ti bu, bọ̀ mo tún máa bẹ̀bẹ̀. Ẹ jọ̀ọ́, ayé àwọn ọmọ wa náà ò ní bàjẹ́. Àṣà lè fẹ́ kùn pa jẹ, a lè ní kó kú. Ẹ jọ̀ọ́, on behalf Démọ́lá Amúsàn, bó tilẹ̀ jẹ́ èmi fúnra mi gan, ó ti dàgbà jẹ́ tó lè bá mi sọ̀rọ̀ lọ, mo gba tèmi mọ́ra. Ẹ ṣáà má bínú o, ẹ má bínú. Ẹ jọ̀ọ́, ẹ bá wa dáríjì o. God bless. I love you gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi. Mi ò ní wá yín tì o. Àní ní ṣòro o. Ṣòro tó máa mú wa wá ta gbé, wá máa tọrọ, wọ́n máa rù wá ká, kò ní ṣẹlẹ̀ sí wa lórúkọ Jésù Kristi. Oṣù tuntun la wọ̀ yìí, oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa. Oṣù ìdùnnú, oṣù àlàáfíà, oṣù owó, oṣù ọlá ló máa jẹ́ fún wa. Mo gbàdúrà fún wa lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ìbànújẹ́ ò ní wọlé èmi àti yín. Ẹkún ò ní wọbẹ̀. A ò ní dẹni àrùkiri. A ò ní dàbẹ̀ gbé fún àwọn òbí wa, fún ọmọ, fún aya. A ò ní dàbẹ̀ gbé. Gbogbo àwọn tó dẹ̀ wà nínú ìṣòro, Ọlọ́run ìpè mi, Ọlọ́run Mósè Orímọládé, á bá mi gbé gbogbo yín dìde, á fún yín lálàáfíà. Olóore tẹ́ nílò, á bá mi yàn tì yín. Démọ́lá, gbogbo àwọn tó kù, sọ fún wọn, mo fẹ́ gbé ẹ síta. Iléeṣẹ́ wa máa gba 5 million fún wa. Lẹ́yìn 5 million, owó tá a bá gbà, àwa la ní, jẹ́ kó máa yé wọn. Ẹ̀yin olólùfẹ́ ẹ wò, a ò ní rí jù báyìí lọ. Ó bá tún ṣe ń lọ báyìí, a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ó dàbọ̀.